tó kọ́ mi ní Gẹ̀ẹ́sì tún sun kàyéfì. Gbogbo ẹni tí kẹ́kọ̀ọ́ rí ẹja wárí fólùkọ́ wa. Gbogbo akẹ́kọ̀ọ́ tó ń kọ́ ìmọ̀ lọ́wọ́ ẹja ṣèrántí àwọn olùkọ́ wa lẹ́yìn wá ọ̀la o. Láti iléeṣẹ́ Ìdẹ̀ra rédíò láti ń kí yín o. Ẹ kú kalẹ̀. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ nbí tátẹ́gùn kàn ní alára àgbà yìí dá ìkànnì Ìdẹ̀ra 105.3 FM ń fẹ́ dé láàárọ̀ tòní. ṣe bí ọ̀tọ̀ ní tọ́lù ọ̀tọ̀ ní tọ̀lù ọ̀tọ̀ ní tọ́lù wò ọlọ́tọ̀ rèé ló dé lóní tòun ọ̀tọ̀ lóòrọ̀ tòní o orí ìròyìn agogo ọba náà lẹ tún já sí ńlẹ́hùn ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ẹnu dùn tẹ dùrù tẹ́ bá ti ń gbọ́ báwọn orí ìròyìn agogo ọba náà lẹ tún kọlù báwọn ní orí ìròyìn ibi tá a ti máa ń gbà wọn ìwé ìròyìn kókó tó súyọnú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa tá a ti máa ń gbé e jáde òní náà lọ́jọ́ ẹtì ọ̀rọ̀ wa òkúkú ní lẹ́tìnú o a tún ti gbé e dé láàárọ̀ tòní àwọn ìròyìn ajá balẹ̀ bó ṣe ń wá láwọn ọ̀bẹ òní ìròyìn ẹ wojú ọbẹ̀ múyán a tún ti gbé e dé kẹ̀búyẹ̀rì aṣọ oge o ẹ wo òní tó ń sọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2025 yóò má sàn wá sówó yóò sàn wá sọmọ tó ń ta ìkú baálé ọ̀rọ̀ àwa òkúkú ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ a tún ti gé e wá báyìí lódìdí a ti gbé e wá lédìdí a ti gé e wá lékì ní bánsí o àwọn ẹ̀dùn kí ìròyìn ti wà níwájú wa ń bí gbogbo òwe ìròyìn ilẹ̀ wa náà la sì ti lọ wò káríkárí àwa wá àwọn ìròyìn tí ó ṣe ń láǹfààní àwa sàwọn yàn á gbé wọn á jọ wọn wò àtúntì wá gbé wọn dé láàárọ̀ tòní Oyèdèjì Olúdáyọ̀ náà ló kọ tèmi akéwèjẹ pírẹsẹńtà Fífẹ́lọ́lá Ayínlótúndé Àkànní Òkè ọmọ ẹlẹ́rìn mọ̀sà ń pópó olówé ọmọ gíkàngíkàn tó ya dínà lẹ́rìn tí ò jẹ́rú ẹlẹ́rìn orúkọ tí ò jẹ́ kíyàwó ẹlẹ́rìn orodò ọmọ dódó ń di àdó Oyínlótúndé o ẹ jẹ́ stop ṣe bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ oríkì láàárọ̀ tòní èmi á mọ̀ pé akánjúwó wọ̀ ní ogun ló wà ataṣàṣàwó wọ̀ nàjò ló wà ẹ rí bó pẹ́ bóyá yóò dá ó ń bẹ lábà tó sẹ̀sùn sùjẹ́ o alátiṣe ni kó múra kó mà ti ṣàrẹ̀ a tún ti dé bá a ṣe ń dé lónìí tòní ó tún yàtọ̀ yóò tún làtàn bọ́gì ó yá ọ̀nkùtì. ọ̀rọ̀ ẹ tẹ kó ojúmọ́ bí gbogbo tẹ̀ sí láǹfààní àti mọ̀ gbọ́ wa lórí ìròyìn agogo ọba níkànnì Ìdẹ̀ra 105.3 FM èmi á mọ̀ wípé torí tọ́mù ó bá dàn kan la ṣe fọmọ lórúkọ lọ́jọ́ súná ṣùgbọ́n lọ́wọ́n ọba mi Aláwùrábí kò ní jẹ́ kí èmi àti yín ká dá ọ̀ràn àrán òun lámọ̀ dá òun rere òun lámọ̀ ṣe nígbà gbogbo àti lásìkò gbogbo Tolúlọpẹ́ òun ló kọ tèmi Ọlánrewájú òun ní bàbá tó bí ń lọ́mọ ọ̀nkùtì tó ní ṣúgà di eloquent presenter ní báyìí ẹja mọ̀ mú kìíní ọ̀hún lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì ìyàn bá a ti ṣe bẹ́ẹ̀ bá a ti là á kalẹ̀ níkànnì yìí lórí ìròyìn agogo ọba. ẹ bá a bá ti kọ̀pá bọ́ọ̀lù báyìí ó di kó máa da gbogbo tọ̀ fún rẹ̀ lẹ́ni o. bẹ́ẹ̀ ni o. kókó ńlá kọ̀ọ̀kan sú sí i ń létí bígbà téèyàn bá sú ẹ̀fọ́ tàbí wédú sínú oko. kó tó di pa wàá máa dálẹ̀ bí àpò ẹ̀wà àbí bí àpò yèrè. ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi ní àyín o. ìwé ìròyìn méjì gbàǹkan mo gbé wá sórí ètò lónìí ọ̀kadà mo gùn wá. Nigerian Tribune àti ìwé ìròyìn Punch ó ní mo fi ṣe ìhámọ́ra àròyìn láàárọ̀ tòní ìwọ ń kọ́ ń bẹ̀. lápọ̀dọ̀ tèmi kọ́lọ̀ ọba kúkú mọ̀ ṣàánú tèmi kó mọ̀ tìmí lẹ́yìn lọ́sọ̀wọ́ wájú bíi pé yàn ṣe lákàlàkà wà ní as usual Daily Post èmi àti ẹnìkan náà lájọ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ wá lónìí ẹlẹ́sẹ̀ kan ni. ó dáa ẹ jẹ́ kí mi bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn Nigerian Tribune. iṣẹ́ alágbára ńlá ńlọ mọ̀ gbé ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun gòkè àgbà kì í ṣeré mọ́dé o gómìnà Adeleke fọwọ́ sọ̀yà ìwé ìròyìn Nigerian Tribune ní ti mọ kà sówọ wájú bàbá ti dárin agbami ìròyìn láàárọ̀ tòní. àkọ́kọ́ àkòrè lápá ọ̀dọ̀ tèmi náà ló ṣe bẹ́ẹ̀ ló lọ sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tí ẹnìkan eléyìí tó jẹ́ olóṣèlú ìkànkùgbò nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tó tún ṣe bẹ́ẹ̀ tó jẹ́ olùdíje sí ipò ààrẹ yan Adébáyọ̀
tó ti ń sọ di mímọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu pé ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ gbájúmọ́ gbogbo ohun tó ń bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bí wọn nù ẹ bójútó kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ wá ojútùú sí yìí dípò kẹ́ ẹ mọ̀ wá bí ẹgbẹ́ òṣèlú alátakò kan bí ò ti nífẹ̀ẹ́ di yín jẹlẹ̀ tí ò nífẹ̀ẹ́ yín jẹlẹ̀ lọ́dún 2027 kí ni ọ̀rọ̀ tí Adébáyọ̀ kí ló sọ lóòrọ̀ tòní lẹ́kùnrẹ́rẹ́ òǹlẹ́gbọ̀ọ́ lóòrọ̀ ní. Tinubu, Trump àtàwọn olórí lẹ́kalẹ́ka lágbàáyé ń bá Leo dáwọ́ dùnú lórí àṣeyọrí dídí póòpù tuntun fún ìjọ àgùdà lágbàáyé. Ìwé ìròyìn Punch náà láti mọ kà á sọ́wọ́ iwájú bí n bá ti dárin ìròyìn ní kùnkùndùn láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ lápá ọ̀dọ̀ tèmi ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà mo sì ṣe bẹ́ẹ̀ tí mo sì wá o látàrí ìrìn àjò kan eléyìí tí ààrẹ rìn lọ sí ìpínlẹ̀ Anambra lánàá wọ́n ní wọ́n ti ń sọ di mímọ̀ fún wọn níbẹ̀ pé ẹ dákun ẹ fún mi ńlẹ̀ kan bí ò tiẹ̀ ju kó tó pò kan lọ kí n ṣe bẹ́ẹ̀ kí n fi kọ́lé eléyìí tí n bá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba kí n mọ̀ gbé bẹ̀ ní ìpínlẹ̀ Anambra òun làárẹ̀ ti sọ kínní ọ̀hún tó sì ń sọ fún gómìnà bó ní kínní ọ̀hún bó ló ti jẹ́ gan ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lóòrọ̀ òní. àwọn darandaran ilẹ̀ òkèèrè ló máa ń ṣe ìkọlù sípínlẹ̀ Benue àti Plateau kì í mọ̀ ṣàwọn torílẹ̀-èdè yìí o èmi kọ́ mo sọ̀rọ̀ yìí láàárọ̀ tòní ta ló sọ kí ni àwọn ilẹ̀ bo làwọn èèyàn ti wá ń wá àwọn wulẹ̀ òkèèrè ti bo ni ẹ jẹ́ ká jọ kà á síwájú tí n bá ti wọ̀wé ìròyìn Punch láàárọ̀ tòní láàrin àgbàmì ìròyìn. ẹ wò ó lórí ẹ̀sùn wípé mò ń ṣe kò tọ́ sóbìnrin kan àbí mò ń ṣe kò tọ́ sẹ́yìn àwọn kan wọn ní kinní ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti dá rúkèrúdò lẹ̀ tó ń ti ìpòrúurú ọkàn táwọn èèyàn wá ń ṣe bẹ́ẹ̀ dúró de wípé kí ni Àpábíò tó jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ ẹni tó ń darí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà òjò ń gbèrò wípé òun fẹ́ kó ń pò ààrẹ nílé ìgbìmọ̀ asòfin wọn ni Àpábíò ti ṣe bẹ́ẹ̀ ti wá kéde báyìí pé òun ò ní lọ́kàn rárá o wípé òun fẹ́ kó nípò ààrẹ nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀‐èdè wa Nàìjíríà bó ní kinní ọ̀hún bó ló ti jẹ́ ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tá a bá wọnú ẹ̀ lónìí sánsan. Àpábíò bu ẹnu àtẹ́ lu Òbí látàrí rúkọ èrúdò tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ìwé ìròyìn Punch ojú ewé keje àti kẹwàá ní ẹ bá mi rè láàárọ̀ tòní ń ti máa kà á sọ́wọ́ wájú. ọ̀rọ̀ ẹ wọ́n ní ilé ìjọba tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ sí ní ìpínlẹ̀ Abia wọ́n ní kinní ọ̀hún mọ̀ jẹ́ páńpẹ́ kó èèyàn fún gómìnà lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún mọ̀ ní èèyàn Alex Otti kí ló dé kí ni ọ̀hún kí ló bá dé gan tí ẹnìkan eléyìí tó jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún tó wá ń fi ọ̀rọ̀ léde pé láìpẹ́ láì jìnnà ìyẹn fojú léde á sọ ilé-iṣẹ́ ìjọba ọ̀hún á sọ di ilé ìtura táwọn èèyàn ó ti wá mọ̀ gbafẹ́ ní kò pẹ́ yìí kí ló bá dé gan ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lónìí sàn-án. ó dáa náà lórí ọ̀rọ̀ ètò ìkànsíra ẹni lórí ẹ̀rọ ayélujára ìyún dátà tó gbówó lórí àwọn ọmọ Nàìjíríà tó ń lo ẹ̀rọ ayélujára tó ti dínkù síta tẹ̀yìnwá báyìí ojú ewé kẹfà ìwé ìròyìn Nigerian Tribune nù n ní tí mo kà á sọ̀rọ̀ wájú láàárọ̀ tó dábọ̀ orí pé lágbára. àwọn ọmọ Nàìjíríà wò ó pé tá a fi mọ lo dátà ká kó fi jẹun sínú bí nǹkan ṣe rí lásìkò yìí kọlọ ọba ṣàánú gbogbo wa owó dátà gan ti wá tún lágbára báyìí. àbí kí láti á ṣe. àbí kọlọ ń ṣàánú wa. jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n lọ sí apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àjọ ilé tó ń rí sí ìdàgbàsókè apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fagilé wípé ká mọ̀ fúnni ní scholarship ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ sí ilẹ̀ òkèèrè wọ́n ní wọ́n fagilé kí náà pé àwọn ò fẹ́ mọ́ látàrí bí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ti gbé àṣẹ kan kalẹ̀ pé ètò ẹ̀kọ́ lábẹ́lé ó gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ju pé káwá mọ̀ ta kọ́sọ́ lọ sókè òkun lọ kàwé wọ́n ní kinní ọ̀hún wọ́n ti fagilé ní apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀‐èdè yìí bó ní kinní ọ̀hún bò ló ti jẹ́ ẹgbọ̀ta àbáwọnú ẹ̀ lónìí sàn-án. ìròyìn kan mọ̀ túrẹ̀ o Tinubu kọ̀wé èèyàn sípò àkóso lórí ẹlẹ́kùnjẹkùn sílé ìgbìmọ̀ asòfin fún ìbuwọ́lù ojú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ní ti mú ròyìn ọ̀hún ní ti mú tòyìn létí láàárọ̀ tòní. àwọn tó jẹ́ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n ti fún àwọn gómìnà méjì kan ìyún òní gbèdéke ọlọ́sẹ̀ kan wípé tẹ́ ẹ̀ bá ilé yọjú láti wá dá wa lóhùn ìwé ìpè àti fi ránṣẹ́ sí yín lẹ́ẹ̀mélòó tẹ́ ẹ̀ bá fi lè dá wa lóhùn ìpè kẹ́ ẹ wá yọjú sí wa nílé ìgbìmọ̀ wa ẹ ṣe bẹ́ẹ̀ ẹ fi mú kó ata òfin àwọn gómìnà wo wa nu ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Zamfara
òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ná fún ní gbèdéke ọ̀hún bó ló ti jẹ́ ẹgbọ̀ta àbáwọnú ẹ̀ ló ní sàn-án. àwọn igun CPC nínú ẹgbẹ́ òṣèlú APC ṣèlérí àtìlẹ́yìn fáàrẹ Tinubu lọ́dún 2027. ìwé ìròyìn Nigerian Tribune náà ní ti mọ tọ̀pá bọ́ọ̀lù bá a bá ti dáàrin agbami ìròyìn ní tààrà láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ jẹ́ mú eléyìí kí n jó mọ́ lápò ọ̀dọ̀ tèmi kí n ṣiṣẹ́ jórin mọ́rin yùn wẹ́dà wọ́n ní àwọn àjọ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kogi wọ́n ní wọ́n ti ní kí àwọn adájọ́ kan kí wọ́n lọ́ọ́ fẹ̀yìntì lóní tipátipá tí kóòkò tó sì jẹ́ pé wọ́n ní kí àwọn kan lọ gbélé wọn fúngbà díẹ̀ ìyún àwọn májísírèètì kan lọ gbélé wọn fúngbà díẹ̀ kí ló fà á ní ìpínlẹ̀ Kogi ẹgbọ̀ta àbáwọnú kìíní ọ̀hún ló ní sàn-án. ilé ìgbìmọ̀ asòfin jáwé akíwọ́wọ́ fún Bádárù ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà lórí kíni lórí ọ̀rọ̀ tó sọmọ ní lórí ètò ààbò Nàìjíríà àti ilé ìgbìmọ̀ asòfin. ìwé ìròyìn Nigerian Tribune náà láti jọ lọ kàròyìn ọ̀hún tán láàárọ̀ tòní bàbá ti dáàrin agbami ìròyìn. ọ̀rọ̀ ẹ̀ lákòótán nínú ìwé ìròyìn Daily Post tí ń bẹ lọ́wọ́ mi lóòrọ̀ tòní wọ́n pé ìjọba ìpínlẹ̀ Zamfara òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti dá àwọn ẹranko àwọn ẹran ọ̀sìn kan wọ́n ti dá wọn padà fún àwọn tó ní àwọn ẹran ọ̀sìn ilé ti jẹ́ pé bóyá àwọn kan wá ṣe ìkọlù wọn wá jí wọn kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò wá ká wọn mọ́bẹ̀ pé ibo lẹ́ ń kó ẹran ẹlẹ́ran lọ wọ́n ní wọ́n ti dá gbogbo wọn padà àbàtẹ̀ 3,000 fún àwọn tó ní wọn bó ló ti jẹ́ ẹgbọ̀ta àbáwò náà ló ní sàn-án. a jẹ́ pé báwọn èèyàn ṣe wà tán jẹ́ jẹgúdú jẹrá ẹran náà wà nù àwọn àjọ EFCC tewúrẹ́ làwọn tán wá dàbí wọn kó wọn. ẹ ó dáa náà àwa ń bọ̀ àti ìdè o bá a bá ti dé báyìí gbogbo òròyìn tá a ti síyín létí bíi gbẹ́rẹ̀ òun láwàá mọ̀ fẹ́ lójú lámọ̀ jábalẹ̀ bí àpò ẹ̀wà àti bí àpò yèrè ó dáa náà ẹ jẹ́ á lọ sílé agbára lókè lọ́hùn à ń padà bọ̀. Alike Concept Living Hotel ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn bẹ́ẹ̀ bá ń fẹ́ ìgbádùn tí ò lẹ́gbẹ́ ẹ má wulẹ̀ dààmú kiri mọ́ o Alike Concept Living Hotel ní kẹ́ ẹ máa bọ̀ tààràtà ilé ìgbé tó dùn ún wò pẹ̀lú àwọn yàrá tó mọ́ tónítóní ẹ̀rọ amúlétutù tí ò lẹ́lẹ́gbẹ́ àwọn yàrá tó dàbí ààfin ọba oúnjẹ aládùn tó sẹ́nu ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ ẹran dídín tó láta yẹ́rìyẹ́rì àwọn ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi wine assorted drinks yogurt gbogbo ẹ̀ ló ń làágùn yọ̀bọ̀ tí wọ́n ń ṣe mumímumí iná kì í lọ níbẹ̀ torí pé ẹ̀rọ amúnáwá wà nílẹ̀ ní sẹpẹ́ ọgbà abẹ́ bá sì ṣe ń wọlé lẹ́yìn láǹfààní àti lo íńtánẹ̀tì wọn lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin onífàájì kò béwu dé rárá o torí pé ní gbogbo ọjọ́ Friday ní fàájì máa ń sàn láti aago 6 ìrọ̀lẹ́ mọ́júmọ́ kẹlẹ́lẹ́ gbogbo ẹ̀yin arìnrìn àjò tilẹ̀ sún yín sọ́nà tẹ́ wá ń wá ibi tẹ́ ó sùn sí ẹ máa bọ̀ ní Alike Concept Living Hotel ètò ààbò tó múnádóko wà níbẹ̀ fún ẹ̀mí àti dúkìá yín Alike Concept Living Hotel wà ní number 7 Michael Felicia Alabi Street ọ̀tàn ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun fún ìtọ́ni àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Olúwadámilọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0704-129-5309 Alike Concept Living Hotel ilé ìtura ìgbàlódé fún gbogbo ènìyàn. Alike Logistics Services Limited ẹni bá mojú ògún nípa bìnírè ẹni bá sì mọ̀nà láàjẹ́ ọ̀tọ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mojú lè já epo petrol nílẹ̀ yìí Alike Logistics Services Limited gbọ́njẹ fẹ́gbẹ́ wọn ò sì tẹ̀tí láti gba owó ẹ̀ bọ̀ níbikíbi tẹ́ ẹ bá ti nílò iṣẹ́ wọn láì fàkókò ṣòfò wọn ti dọ́dọ̀ yín ẹ̀yin fẹ́ epo petrol tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ dísù tí kì í bá ń jìnnì jẹ́ níbikíbi nílẹ̀ Nàìjíríà iléeṣẹ́ Alike Logistics Services Limited kájú ẹ̀ lítà wọn pẹ́ àwọn kì í fẹ́ atẹ́gùn sínú táǹkì ẹ̀yin fẹ́ oil AGO PPMS DPK allied products medical consumable gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o àwọn òṣìṣẹ́ wọn pèrègede wọ́n sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka tẹ̀ríntọ̀yàyà ni wọ́n fi máa pàdé yín Alike Logistics Services Limited wà ní number 1 Alike Street Alọ́mọjà Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní Òkèọlá Street ọ̀nà tó lọ sílùú Ìlá Ọ̀ràngún ọ̀tàn ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀lú wọn ní 0808-025-9535 tàbí 0817-949-6516 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ímeèlì wọn alike6@hotmail.com Alike Logistics Services Limited ọ̀gá nìkan láwùjọ òkúta. sanyàn ti dé bàbá aṣọ ní ṣe àlárí dé bàbá ẹ̀wù ìdẹ̀ra 105.3 FM ẹ máa gbádùn wa ṣó.
ẹ káàbọ̀ padà. Yes, kẹ́. gbogbo òròyìn tá a ti dádùbúlẹ̀ lẹ́ẹ̀kan òun náà láwàá mọ̀ fọ́ sí wẹ́wẹ́ báyìí láàmú dá a gbálẹ̀. Bẹ́ẹ̀ni. níwájú gbogbo yín tẹ́yìn náà sì wàá mọ̀ fètí yín gbéyàwó òròyìn. ní gbogbo ẹ̀ báyìí lẹ́kùnrẹ́rẹ́ o. Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kẹ́mi ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèmi látinú ìròyìn Nigerian Tribune ni o. ìpínlẹ̀ Benin ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun tíatíá ní àhímọ̀ ni. ṣebí lébà ni Yorùbá bọ̀ ní ẹ̀nà tí ń kẹ́sọ̀ọ́ ròde o. níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Jackson Adeleke tí ó mọ̀ ti tàn mọ́lẹ̀ sí gbogbo àṣírí báyìí o tó wà nídìí bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ti wá gun òkè àgbà báyìí nípele ètò ẹ̀kọ́ o ní bó ṣe kúrò ní ipò 33 tó sì bọ́ sí ipò 7 nínú ìgbéléwọ̀n báwọn ìpínlẹ̀ ṣiṣẹ́ dáadáa jù nínú ìdánwò NECO ìyún National Examination Council léyìí tájọ ọ̀hún tó sì ṣe tó gbé jáde lẹ́nu lọ́lọ́ yìí ńgbà tó ń sọ̀rọ̀ nílùú Òṣogbo tí í ṣe olúùlú ilẹ̀ wa ìpínlẹ̀ Ọ̀ṣun yìí gómìnà Adeleke mọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í máa ṣiṣẹ́ tòun nìkan ó níṣẹ́ gbogbo àwọn ọlọ́pọlọ pípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ ni o tí wọ́n ń gbéra dì tí wọ́n ń gbéra wọn jọ ní látọdún 2022 tóun ti gba ìdá ṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó láti ìgbà náà lòun ti kó àwọn èèyàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn jọ o tó sì jẹ́ páwọn eléyìí ni ń bò ń ronú gbogbo òrònú yìí náà ló wá parapọ̀ lódì kan tó fi wá dípa wá ẹ̀ṣẹ̀ wá ń jẹ mùdùnmúdùn ètò ìṣèjọba tó dáa tó mọ́yán lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ó lálàkọ́kọ́ òwe níbi ẹni ó láwọn kọ́kọ́ rí i pé gbogbo ibi tí ẹ ti ń kó àwọn ọmọ ní gbogbo iléèwé pátápátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló mọ̀ ti rú gọ́gọ́ sí i tó jẹ́ pé bẹ́ẹ̀ dùn ún wò tó sì jẹ́ pé kò sẹ́ni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tí nǹkan ò ní yé ó tún wá tọ́ gbé lẹ́lẹ́ẹ̀kejì ó ní gbogbo àwọn iléèwé yìí kì í ṣe páwọn ẹsẹ̀ tí wàá lọ ń tú kẹ̀kẹ́ kọ̀ ó láwọn kan ń wò wọ́n àwọn ń wo ibi tó bá ti dàbí pé àkùdé ń dé bá àwọn sì ń fi ìgbéǹde àwọn ń ṣe nì tó fi jẹ́ pé àwọn iléèwé tó ti lọ pọ̀ about 150 ní àwọn iléèwé táwọn mọ̀ ti ṣe àgbéǹde rẹ̀ táwọn ti túṣe táwọn túkọ́ táwọn tú gbogbo ẹ̀ ṣe ó ní kàkà téèyàn ó wà tó fi sọ pé àwọn yàrá kàwé kan wà téèyàn ó tún lọ́ọ́ mọ̀ fowó ìjọba túkọ́ ó ní rárá àwọn ò ṣe bẹ́ẹ̀ o àwọn kan ń tú àwọn tó ti wà ńlẹ̀ ṣe tó fi bá ìmọ̀ òde òní mu ni o ó tún wá sọ gbogbo àwọn àṣeyọrí rẹ̀ nípìnlẹ̀ gbogbo ẹ̀ka ó ní gbogbo nǹkan táwọn ti ṣe yìí náà ló tún gbé ètò ẹ̀kọ́ o ló gbé gòkè àgbà ó ní kí wọ́n wò ó ní àwọn olùkọ́ tí ń kọ́ àwọn ọmọ nílé ìwé ó ní kí wọ́n wo gbogbo wọn o owó oṣù àti àjẹmọ́nú wọn gbogbo ẹ̀ ló ń wọlé lásìkò tínú wọn sì ń dùn tó fi wá di pé àwọn olùkọ́ yìí wọ́n wá lọ ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ o tí wọ́n ń lọ sí yàrá àkàwé wọn àti yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n ń kó àwọn ọmọ tó sì fi dàbí pé ó yí àwọn ọmọ tó fi wá dàbí wípé báyìí gbogbo nǹkan ń lọ sí rin wẹ̀rẹ̀rẹ̀ ní lẹ́ka ètò ẹ̀kọ́ o gómìnà tún wá sọ síwájú ó lóṣooṣù báyìí ń lẹ àwọn ẹ̀ka tó ń rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ní rí wípé wọ́n ń bá gbogbo àwọn olórí iléèwé girama ṣe ìpàdé papọ̀ àtàwọn gbákejì wọn ni o wípé kí ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ó tún lè múná dóko kó lè mú yányán sí ni gómìnà wa tún wá kà á síwájú o ó ní ẹyẹ lòun máa mú bọ̀ lápò yìí o ó ní ẹ̀ tí mọ̀ bóyá funfun ni àbí dúdú ó ló dìgbà táwọn ó bá fi parí ìjọba àwọn báyìí làwọn èèyàn ó wàá rí i wípé iṣẹ́ ńlá mọ̀ làwọn ṣe o ó ní àwọn olùkọ́ yìí sẹ́ẹ̀ ó láwọn mọ̀ tún ti gba àwọn tó tún lọ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ míì fún wọn ó ní gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ló mọ̀ jẹ́ kí gbogbo nǹkó wá máa lọ déédéé ó ní gbogbo rẹ̀ ńlá àwọn olùkọ́ múlò pé gbogbo nǹkan ayé òde òní tó jẹ́ tamáyédẹrùn àti gbogbo nǹkan tó jẹ́ pé yóò máa jẹ́ kí ọpọlọ àwọn olùkọ́ gan jí pépé tínú wọn ó máa dùn ó ní gbogbo rẹ̀ òun làwọn mọ̀ ti pé ya mọ̀ tó sì jẹ́ páwọn tún ti múra tán báyìí o láti gba àwọn olùkọ́ sí i láwọn olùkọ́ tí ó máa kọ́ àwọn ọmọ iléèwé tí wọ́n ọpọlọ wọn ó tún fi jí pépé sí i ó nípínlẹ̀ Ọ̀ṣun ò mọ̀ ní tẹ̀tì láti rí i dájú wípé gbogbo nǹkan táwọn ṣe ìlérí rẹ̀ fáwọn aráàlú òun làwọn mọ̀ mú ṣe o ó tún wá ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ó ní pé àwọn ó tún wá máa rí i dájú wípé gbogbo nǹkan táwọn èèyàn bá ti nílò lẹ́ka ètò ẹ̀kọ́ bíi àmọ̀ràn bíi nǹkan ọ̀kan ó ní kí wọ́n mọ̀ tẹ̀tì láti wá máa sọ fún ìjọba o ó ní gbogbo rẹ̀ ní ìjọba ó rí i pé àwọn mú sàlógún gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti ìrọ̀fọ̀ àti ìlérí yìí àti àṣẹ àti àbá òun ló máa ń jáde o níbi ìpàdé alágbára ńlá kan táwọn ẹgbẹ́ Rotary Club mọ̀ gbé kalẹ̀ o ní ìka ti ìlú Ẹdẹ tí wọ́n gbé kalẹ̀ lánàá òde yìí gómìnà wa tún wá sọ síwájú
ó ní pé òun láwọn èèyàn tó jẹ́ bí ọ̀rẹ́ nù ẹgbẹ́ Rotary òun tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ wọn bí wọ́n ṣe ń bàjọba ṣe papọ̀ yìí náà ló dáa tó tẹ́ òun lọ́rùn o. Ó ní àwọn ẹgbẹ́ yìí àwọn gangan náà wọ́n kópa nù ìṣèjọba rere ni tó jẹ́ pé gbogbo ibi kọ̀ọ̀kan báyìí tíjọba bá ti ń fọ́ tẹ̀ bí ìgbà tí ẹlẹ́gbẹ̀dẹ́ bá mọ̀ fọ́ lugimọ̀ ní o tó jẹ́ pé gígún ló ń gún. Ó ní gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí náà ló ran ìjọba lọ́wọ́. Ó ní Rotary tiẹ̀ tún wá yàtọ̀ nù gbogbo ẹgbẹ́ o. Ó tún wá dóríyìn fún ẹni tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí iyùn gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ó lóun mọ̀ dóríyìn fún o pẹ̀lú ipa takuntakun tó ti kó nípa ọ̀rọ̀ ètò ọ̀gbìn nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní gbogbo rẹ̀ yìí náà lòun mọ̀ tún ti dáwọ́lé padà tó fi wá dàbí pé gbogbo nǹkan bíi gbèsè típínlẹ̀ Ọ̀ṣun jẹ nígbà náà lòun ti ń san. Ó ní bí ìdá márùndínláàádọ́ta ìyún 45% òun lòun mọ̀ tún ti dé ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi rú gọ́gọ́ sí i lórí ètò ọrọ̀ ajé àti ètò ọ̀gbìn lórílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó tún wá kà síwájú o. Ó ní gbogbo bí wọ́n ṣe máa ń sọ pé ọ̀pá omi ẹ̀rọ ń fọ́ káàkiri. Ó láwọn mọ̀ tún ti pìyàmọ̀ ètò láti rí i pé ọ̀pá omi ẹ̀rọ àwọn pèsè rẹ̀ tó omi ẹ̀rọ sì ń yọ fáwọn èèyàn káàkiri. Ó tún wá mẹ́nu bà gbogbo àwọn ilé ìwòsàn alábọ́dé táwọn kọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn ṣe àgbéǹde rẹ̀. Ó ní owó kékeré mọ̀kọ́lé lé ìmọ̀ náà ìjọba o. Ó lóun wá pé gbogbo èèyàn tó lórí tẹlẹ́mù kí gbogbo wọn ó mọ̀ wá o kí wọn ó wá gbọ́ èròyà wá wò. Ó ní gbèsè ìpínlẹ̀ Ọ̀ṣun òun làwọn ń rí i dájú wípé àwọn ti ń jẹ́ kó máa dínkù báyìí o táwọn ò sì yáwó kankan pẹ̀lú gbogbo ohun táwọn ń ṣe yìí. Wọ́n láwọn iṣẹ́ àrágbá yamuyamu oríṣiríṣi òun làwọn mọ̀ ti dáwọ́lé táwọn sì ti ṣe àṣeyọrí lórí rẹ̀. Ó ní eléyìí ò mọ̀ sẹ́yìn báwọn ṣe ń pawó wọlé àtowó táwọn ń rí gbà lókè àtoríṣiríṣi ibi ni o. Ó wá rọ àwọn aráàlú wípé kí wọn ó máa kọrin re kí ìjọba nítorí pé kán tiẹ̀ wo ti ètò ẹ̀kọ́ yìí láti ipò 33 tó fi wá bọ́ sí ipò 7. Ó ní gudugudu 2 àti yàyà 6 làwọn ṣe kì í ṣeré mọ́dé o. Ẹ wo ojú ewé 22 ìwé ìròyìn Nigerian Tribune ó ní kẹ́ ẹ lọ bẹ̀wò fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn yìí láàárọ̀ tòní. ọ̀rẹ́ ẹ jẹ́ mi ṣe bẹ́ẹ̀ kí n gbéra pa lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìrìn àjò eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rìn lọ sí ìpínlẹ̀ Anambra lánàá òde yìí. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló ti ṣe bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Anambra èyàn gómìnà Chukwuma Soludo wípé kó ṣe bẹ́ẹ̀ kó dákun jọ̀wọ́ fún òun ní ilẹ̀ kan yùn bíi plọ́ọ̀tì kan wípé kí òun ṣe bẹ́ẹ̀ kí òun fi kọ́ ilé ìgbé eléyìí tí òun ó ṣe bẹ́ẹ̀ fi orí lóṣù ká sí lẹ́yìn tí òun bá ṣe bẹ́ẹ̀ fẹ̀yìntì kúrò nínú iṣẹ́ ìjọba. Wọ́n ní ààrẹ òun náà ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ìpàdé pọ̀ ìyẹn ò ní gbọ̀ngàn kan ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún lásìkò ilé tó ṣe àbẹ̀wò ọ̀hún ọlọ́jọ́ kan sí ìpínlẹ̀ Anambra láṣẹ bẹ́ẹ̀ láti ṣe ìfilọ́lẹ̀ àwọn àkànṣe iṣẹ́ ilé tí gómìnà Chukwuma Soludo ọ̀hún tó ṣe sí ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní nígbà tí wọ́n ṣe ìpàdé yìí òun ní gómìnà Soludo òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti kéde tó sì sísọ lójú ọ̀rọ̀ kan wípé ẹgbẹ́ òṣèlú òun ìyẹn All Progressives Grand Alliance APGA wípé àwọn ti ṣetán o láti dúró ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí àwọn sì ṣe ìgbárùkùtì tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ ilé tó tọ́ fún ìṣàkóso òṣèjọba rẹ̀ tí ó fi wà nípò agbára ìyẹn òní ọdún 2027 lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní Soludo òun náà ló ṣe bẹ́ẹ̀ ló sọ èyí di mímọ̀ pé ìpinnu yìí kò ṣe bẹ́ẹ̀ kò ní yí padà tó sì jẹ́ wípé àwọn ṣe bẹ́ẹ̀ ti wà lẹ́yìn ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu títí di àsìkò ilé tí ó parí sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn lọ́dún 2031 lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe bá àwọn èrò àti àwọn èèyàn ilé tí ó wà níbi ìpàdé ọ̀hún sọ̀rọ̀ lánàá òun náà ní Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ń ṣe báyìí tó gapá sókè pé ẹ dákun ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Anambra ní báyìí mo sì ti di onílẹ̀ pẹ̀lú yín náà nù ẹ ṣe bẹ́ẹ̀ gbà mí tọwọ́ tẹsẹ̀
kẹ́ ẹ fún mi ní ilẹ̀ kan ilé tí màá ṣe bẹ́ẹ̀ tí màá kọ́ ilé alálòpẹ́ sí ní ìpínlẹ̀ Anambra. Wọ́n ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo bó ti ń sọ òun náà làwọn èèyàn ń fi àṣẹ sí tó sì ń jẹ́ lóòótẹ́ wípé ó ti dọmọ wa náà nù ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ọmọ ìpínlẹ̀ Anambra láti òní lọ. Wọ́n ní ṣe rí tẹ́ ẹ báyìí ti fún mi nílẹ̀ kò ní nílò pé mo kú wá kúrò ní Aso Rock fìlà yìí ò nílùú Àbújá tí n bá ti parí sáà àti ìṣàkóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí n wá mọ̀ wá ibi tí màá ṣe bẹ́ẹ̀ tí màá mọ̀ gbé mú ní ìpínlẹ̀ Anambra ó ní màá wá forí kà sí nígbà tí n bá ṣe bẹ́ẹ̀ tí n bá kúrò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣe ládùúrà ìpèsè rí ìpínlẹ̀ Anambra ó ti bẹ̀rẹ̀ sí ní gòkè àgbà báyìí kò sì ní jábọ́ torí pé orílẹ̀‐èdè Nàìjíríà gan òun gò ní jábọ́ kúrò nípò ilé tó ṣe bẹ́ẹ̀ tó wà ìyẹn ò sí dáadáa ibi tí àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ń gbé orílẹ̀‐èdè Nàìjíríà lọ wọn ni àwọn ò ní tẹ̀tì tó sì jẹ́ pé ìpínlẹ̀ Anambra náà wà lára àwọn ìpínlẹ̀ ilé tó ṣe bẹ́ẹ̀ tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni bóun ni Nàìjíríà ó ṣe gòkè àgbà tí ìpínlẹ̀ Anambra ò ní gòkè àgbà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bá kí àwọn àdúrà mọ́lẹ̀ pé iṣẹ́ rí ìpínlẹ̀ Anambra kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè Nàìjíríà kò ní bàjẹ́ gbogbo àwọn tó wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá ń rí ṣe ká mọ̀ ṣe kúpa ní ìkọlù lọ́tún àti ìkọlù lósì wọn ni láìpẹ́ láì jìnnà a ṣe bẹ́ẹ̀ a borí wọn gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Anambra táwọn náà ṣe bẹ́ẹ̀ tó ń jàjàgòdò tó ń tiraka láti di ẹni ọlá láti dẹni òkè wọn ni gbogbo wọn òun náà ni wọ́n padà wá rí ìṣẹ́gun láìpẹ́ láì jìnnà ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Daily Post bó ti kọ́ òun náà mú gbogbo ẹ̀ lóòrọ̀ tòní ẹ̀yẹn kan wọnú ẹ̀kẹ́ lọ ṣẹ̀rí ìròyìn ọ̀hún sọ́wọ́ wájú. inú ìwé ìròyìn Punch mo tún mórí tèmi lé báyìí o níbi wọn ti ṣe yan ẹni tí ó mọ̀ jẹ́ adarí àgbà pátápátá ìyún pápá nínú ìjọ àgùdà lágbàáyé o ó mọ̀ ní ìbánidáwọ́ ọ̀dùnnú ìkíni kú oríire mọ̀ tí ń wáyé níbi wọn ṣe yan Robert Prevost gẹ́gẹ́ bíi Pope Leo báyìí tó sì jẹ́ pé òun ni ó máa jẹ́ ọ̀tàlénígbáléméje nínú àwọn tó ti dipò ọ̀hún múrí lágbàáyé o gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù ti ìlú Róòmù Pope Leo kẹrìnlá yìí òun náà mà ní ọmọ dìbò fún lánàá òde yìí lọ́jọ́rú àná òde yìí náà nìbò tó gbóná yatiyati ọ̀hún mọ̀ gbé wọlé o lẹ́yìn tí wọ́n ti dìbò lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ló mọ̀ dàbí pé gbogbo àwọn kádínà tí wọ́n péjọ ọ̀hún ní wọ́n wá fìbò gbé wọlé ṣé lọ́jọ́rú ni ọ̀rọ̀ ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ní ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbò ọ̀hún tí wọ́n lè fi dúdú ló rútú bẹ́ẹ̀ fi dúdú ṣe rútú hùn bí ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀ lè fi dúdú mọ̀ rútú kó tó wá di pánà òde yìí mọ̀ lè fi funfun mọ̀ wá rútú o bẹ́ẹ̀ fi funfun ọ̀hún ṣe rútú làwọn èèyàn ti fọkàn sí wípé ó dàbí pé wọ́n ti yan pápá tuntun rèé o nígbà tí wọ́n wà mọ́ kéde òní ọmọ kéde Robert Prevost gẹ́gẹ́ bíi póòpù tuntun tó náà sì wá sọ pé póòpù tó ń wá gbà yìí o oyè tó ń wọ́n mọ ẹjẹ́ náà ni Pope Leo 14 èyún pápá Leo kẹrìnlá ó lòun lòun ó mọ̀mọ́ jẹ́ o lẹ́yìn tí wọ́n dìbò yàn tán Prevost ọ̀hún tó jáwé olúborí gẹ́gẹ́ bíi póòpù tuntun òun ló mọ̀ jẹ́ ọmọ ọdún mọ́kàndínláàádọ́rin 69 o tó sì wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti ìjọ àgùdà lọ́hùn lòun náà mọ̀ ti wà tó sì jẹ́ pò náà ló wá lọ di ẹni tó wá ń darí ìjọ àgùdà lágbàáyé báyìí o lẹ́yìn tí ẹni tí í ṣe póòpù ti tẹ́lẹ̀ Pope Francis tó jáde láyé lọ́jọ́ 21 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí lọ́jọ́ ọdún Easter Monday ń bàbá jáde láyé lọ́jọ́ náà lọ́hùn o Pope òun ló kọ́kọ́ wá lọ darí ìjọ òun ló ti kọ́kọ́ jẹ́ adarí fún ìjọ St. Augustine nígbà tí ó yàn gẹ́gẹ́ bíi páàdì nígbà náà lọ́jọ́ 19 oṣù kẹfà ọdún 1982 nígbà náà ẹni tó sì jáwélé lórí gẹ́gẹ́ bíi páàdì òun náà ni Archbishop Jane Jadot àti ẹni tí ó tún jẹ́ páàdì Augustinian College of St. Monica nígbà náà lọ́hùn ṣùgbọ́n báyìí oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn lágbàáyé onímọ̀ tí wàá lọ ń jáwé náà tí wàá ń kí ikú oríire tí wọ́n bá dáwọ́ dùnú o lára àwọn tí wọ́n bá dáwọ́ dùnú ọ̀hún òun làárẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu níbi tó ti sọ pé ètò ìdìbò tí wọ́n ń ṣeun tó sì gbé ẹni tí í ṣe Papa Leo jáde yìí ń lé tó dìbò ọ̀hún mọ́yán lórí púpọ̀ o tó sì fún ìjọ àgùdà lágbàáyé ní orí ọ̀fẹ́ láti tún yan èèyàn míì léyìí tí wọ́n tún fi wá ṣe abala tuntun nínú ìwé ìtàn ìjọ àgùdà lágbàáyé ó tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ àgùdà o fún bí wọ́n ṣe gbogbo kinní ọ̀hún tó sì mú àlàáfíà àti ìfẹ́ jọba tí ò sí gbọ́n mi sí omi ò tó ó lélẹ́yìí mọ̀ buyì kún ọmọnìyàn o nígbà tó náà mọ̀ sọ̀rọ̀ tiẹ̀
ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump òun náà ló mọ̀ sọ wípé iyì ńlá àti ẹ̀yẹ mọ̀ ni bó ṣe jẹ́ pọ́ mọ̀ ìlú tòun yìí ilẹ̀ Amẹ́ríkà òun náà ló mọ̀ wá lọ di póòpù o ó ní pé léyìí ó mọ̀ jẹ́ nǹkan tó mọ̀ ní ìtumọ̀ gidigidi fún orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà tí ó tún wá mọ̀ sọ̀rọ̀ síwájú ó nílẹ̀ Amẹ́ríkà kò mọ̀ ní tẹ́tí láti ṣe ìrànlọ́wọ́ tó bá tó àti bó ṣe tó yẹ fún ìjọ àgùdà lágbàáyé o fún oore ọ̀fẹ́ tí wọ́n fún àwọn yìí nígbà tó náà mọ̀ sọ̀rọ̀ tiẹ̀ ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Colombia ìyẹn Gustavo Petro òun náà mọ̀ sọ ọ́ wípé eléyìí ó mú ìrètí gidi wá gẹ́gẹ́ bí wọ́n ṣe wá yan ẹni tó jẹ́ pé láti Latin America lòun náà ti wá tó jẹ́ póòpù yìí ó ní eléyìí jẹ́ kí ó tún buyì kún àgbáyé o tó nínú òun dùn gidigidi nítorí pé ẹ̀yà kan náà mọ̀ làwọn mọ̀ jẹ́ o Petro tún wá sọ síwájú ó ní wípé òun mọ̀ wípé yóò di olórí gidi lágbàáyé tí ó sì jẹ́ kí gbogbo àgbáyé ó mìtìtì nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni o àti nínú ìjọ àgùdà tí ó jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ó tún wá sọ síwájú ó ní gbogbo àwọn èèyàn tí ó dàbí pé wọ́n ṣẹ̀ wá láti Amẹ́ríkà wá sí ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún ó ní gbogbo wọn náà mọ̀ tí ń lákùnláka ó ní eléyìí gan náà ló tún wá fò níwúrí o ó dáa kí gbogbo èèyàn kí ó wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ nígbà tó náà mọ̀ sọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Israeli Isaac Herzog òun náà mọ̀ sọ pé oore ọ̀fẹ́ ńlá gbá mọ̀lẹ́lẹ́yìí o ló mọ̀ jẹ́ fún un àti orílẹ̀-èdè Róòmù ni o àti ilẹ̀ Róòmù àti ìlú Vatican fúnra rẹ̀ tó náà dúró lórílẹ̀-èdè kan ó ní pẹ́nu òun dùn wípé lẹ́yìn yóò tún wá mú ìrẹ́pọ̀ wà lágbàáyé o àti gbogbo àwọn ẹlẹ́sìn jẹ̀sìn ni o àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni o ó ní gbogbo rẹ̀ yìí ni ó mọ̀mọ́ lọ déédéé o ó láwọn wá ń wo ìlọsíwájú àti ìbárẹ́pọ̀ tó rẹ́ tó dán mọ́rán gidi pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà ni o àti Israeli ó ní pé gbogbo eléyìí òun náà làwọn ò mọ̀ ṣiṣẹ́ lórí o tó fi wá jẹ́ pé àwọn tó jẹ́ ẹ̀yà Júù lágbàáyé àti àwọn kìrìsìtẹ́nì gbogbo wọn náà ni ó mọ̀ wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó wá sọ fún pápá tuntun yìí ó ní pé kọ́lọ́run jẹ́ kí Ọlọ́run ó mọ̀ gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ o láti rí i wípé ìṣọ̀kan àgbáyé ó dì í mú dáadáa tó sì ń kéde ìyìn rere ti Jésù Kristi fáwọn èèyàn lágbàáyé o ńgbà tó náà mọ̀ da ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ pẹ̀lú àwọn olórí lágbàáyé ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ Russia ìyún Vladimir Putin òun náà mọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní pé gbogbo nǹkan tí àwọn kìrìsìtẹ́nì ń ṣe yìí ó mọ̀ tún mórí èèyàn wú gidigidi mọ̀ ni ó léléyìí yóò tún wá jẹ́ kí ìrẹ́pọ̀ tó dánmọ́rán ó wà láàrin ilẹ̀ Russia àti orílẹ̀-èdè Vatican ni tó jẹ́ páwọn ó mọ̀ sọ̀rọ̀ bá láàfẹ́ ó sì mọ̀ ìjọba ni ó lóun mọ̀ ní ìgboyà nínú kéèyàn ó mọ̀ fi kùn lùkù o ju kéèyàn ó mọ̀ forí gbárí lọ ó ní bí ilẹ̀ Russia ṣe wàyí ó láwọn kì í kúkú ṣe ilẹ̀ oníjàgídíjàgan táwọn sì ti ṣetán o láti bá àwọn Vatican yọ̀ táwọn ó sì mọ̀ bá wọn dọ́rẹ̀ẹ́ papọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì lárugẹ o ó ní pẹ̀lú gbogbo paribiribi tí Papa Leo ti kó sẹ́yìn ó nínú òun mọ̀ dùn gidigidi o láti rí i dájú wípé òun gangan náà ló wá pàpà wá di póòpù lágbàáyé ó tún wá sọ síwájú o wípé gbogbo àwọn èèyàn tó ti ń tọ́ sọ́nà tó ti ń lọ bíi millions of people ó ní gbogbo àwọn èèyàn yìí òun náà ni ó mọ̀mọ́ kó sòdí o tí wọ́n mọ̀ wà lẹ́yìn rẹ̀ torí pé ìjọ àgùdà jẹ́ ìjọ tó láwọn èèyàn tó pọ̀ lágbàáyé ńgbà tó náà tún da kíkì tiẹ̀ náà papọ̀ mọ́ tàwọn tó ti ń kì í bọ̀ ààrẹ ilẹ̀ Germany àbí ká pè é ní olórí ilẹ̀ Germany Friedrich Merz òun náà mọ̀ sọ gbangba pò ń lè fọwọ́ rẹ̀ sọ̀yọ̀ ó lè fògùn rẹ̀ gbárí o wípé pápá tuntun tí ó yàn yìí òun náà ni ó mọ̀ lọ́wọ́ nínú ìṣọ̀kan lágbàáyé tí ó sì ní tẹ́tì láti rí i wípé àgbáyé gòkè àgbà o nígbà tó náà tún mọ̀ sọ ọ̀rọ̀ tiẹ̀ olóòtú ilẹ̀ Espanyol ìyẹn Spain Pedro Sanchez òun náà ló náà mọ̀ ní ìrètí o nínú ìwẹ̀nùmọ́ àti ìyàsímímọ́ póòpù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí wípé yóò mọ̀ dúró gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé ni tí ó sì mọ̀ dúró ń dúró àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn o ńgbà tó náà tún mọ̀ sọ̀rọ̀ tiẹ̀ náà ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ Poland ìyún Andrzej Duda òun náà mọ̀ sọ wípé ọkàn àwọn balẹ̀ ní ilẹ̀ Poland ń tàwọn o táwọn sì ti ṣetán
láti darapọ̀ mọ́ Vatican láti máa mú iṣẹ́ rere máa tẹ̀síwájú. Ó ní gbogbo nǹkan táwọn ń sọ yìí àwọn ò mọ̀ ní fi ṣeré ni o, tó jẹ́ pé gbogbo nǹkan yóò máa lọ déédéé láàrin àwọn àti ilẹ̀ Vatican àti àwọn orílẹ̀-èdè gbogbo tó wà ní ilẹ̀ Europe ni. Ó ní àwọn wá ti wá fẹ́ darapọ̀ báyìí pẹ̀lú ìwẹ̀nùmọ́ àti iṣẹ́ ọrẹ àti iṣẹ́ àlàáfíà lágbàáyé o láti bá àwọn ìjọ kátólíìkì yọ̀ nítorí wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan oríire mọ̀ ni. Ẹ wò ó mẹ́yìn èlò la fẹ́ kànú eyín àdìpèlé àwọn tí wọ́n ń kí wọ́n pọ̀ lábalábẹ́ wọn. Ojú ewé 11 ìwé ìròyìn Punch òun lẹ́yìn náà ti lè lọ bá wọn dáwọ́ ọ̀dùnnú àwọn ìjọ àgùdà lágbàáyé ń kú oríire o. àbí àwa náà ti kí baba àti dúpẹ́. ọ̀rọ̀ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí mo ṣe wà nípa bẹ́ẹ̀ òun náà ni mo ti rí ìròyìn eléyìí tí ọmọọba Adéwọlé Adébáyọ̀ léyìí tó fi ọ̀rọ̀ ránṣẹ́ ìyàn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá rántí dáadáa pé ọmọọba Adéwọlé Adébáyọ̀ òun ló jẹ́ olùdíje ìyàn sípò ààrẹ lọ́dún 2023 ìyàn nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tó sì tún jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Wọ́n ní ó mọ̀ fi ọ̀rọ̀ ìkìlọ̀ ó fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí ó ti ṣe bẹ́ẹ̀ gbójú sí àgbọ̀n wípé àwọn ẹgbẹ́ òṣèlú kan bẹ̀ ilé tí wọ́n fẹ́ pè níjà lọ́dún 2027 nínú ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ìkìlọ̀ ọ̀hún òun náà ni ọmọọba Adéwọlé Adébáyọ̀ nínú ẹgbẹ́ òṣèlú SDP ló ń sọ fún baba wípé ẹ jẹ́ gbójú kò lágbọ́n ti àwọn ẹgbẹ́ alátakò ilé tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ pè yín níjà nínú ètò ìdìbò ọdún 2027 kẹ́sì mọ́ wo ihun tó ní í ṣe pẹ̀lú bí ààrẹ ṣe ìdàgbàsókè fún ibi tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń bínú tó ṣe bẹ́ẹ̀ tó ń dùn wọ́n wípé kinní yìí kò yẹ kó rí báyìí lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí Adébáyọ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ìyàn tó ti ń sọ fún Tinubu wípé ẹ wò ó ẹ mú mọ̀ pé bàbá yìí ó jẹ́ ẹnìkan eléyìí tó jẹ́ pé tó bá gbọ̀n kankan ní apá àbìkan wọ́n ní bàbá òṣìṣẹ́ tọ́ tí ó sì mú kinní ọ̀hún kó kún mú bí ìdodo ẹ̀fọn. Wọ́n ní èwo wá ní wípé àwọn ẹgbẹ́ òṣèlú kan bẹ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ pè níjà lọ́dún 2027 lóòótọ́ ni pé àwọn ẹgbẹ́ alátakò ń bẹ tán pọ̀ bàbí ìṣùá ṣùgbọ́n kí bàbá ó ṣe bẹ́ẹ̀ kí wọ́n kátí kúrò lọ́dọ̀ wọn ká má fi ojú wọn ká má fi wo èyí tí ò ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó má bàa bàjẹ́. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tẹ̀sọ́wọ́ wájú wọ́n níṣẹ́ rè àwọn tá a pè ní ẹgbẹ́ alátakò tán fẹ́ pé Tinubu níjà lọ́dún 2027 yìí wọ́n ní gbogbo wọn pátá wọ́n mọra wọn ọ̀rẹ́ ni wọ́n tó sì jẹ́ pé wọ́n ìgbà míì bẹ̀ tó jẹ́ pé wọ́n á jọ máa jẹun nínú àwo tangaran kan náà tí wọ́n mọ̀ fi ife tán mọ̀ fi jọ mutí ìpapọ̀ ní tó sì jẹ́ wípé kò sí bí Tinubu ò ti ní àwòrán gbogbo wọn eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó sì jẹ́ wípé ààrẹ wa ó wá ṣe bẹ́ẹ̀ wá kó ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alátakò yìí léyà pé ṣé lóòótọ́ ni pé wọ́n fẹ́ pòun níjà lọ́dún 2027 wọ́n ní bàbá ẹ ṣe bẹ́ẹ̀ kó kinní yìí ẹ kó là kó lẹ́kọ̀ọ́ torí pé ẹ kó kọ́là ewé náà ló ṣe bẹ́ẹ̀ ló kọ́là sára ẹ̀kọ́ torí pé gbogbo àwọn tá à ń sọ yìí èèyàn yín náà ni gbogbo wọn tó sì jẹ́ pé ẹ lè padà pàdé papọ̀ kí wọ́n sọ bẹ́ẹ̀ kí wọ́n pa ọ̀rọ̀ dà pé àwọn òṣègbè alátakò mọ́ takò ọ́ lọ́dún 2027 wọn nígbà tó sọ ọ̀rọ̀ ọ̀hún tẹ̀sọ́wọ́ wájú àbáwò pé ṣé ọ̀rọ̀ tí Adéwọlé tó ń sọ yìí ṣé ó mú yẹ̀ẹ̀sì bí àbí ò mú yẹ̀ẹ̀sì onígbà tó tún ṣe bẹ́ẹ̀ tó tún tẹ̀sọ́wọ́ wájú pé kẹ́ ẹ lè mọ̀ pé ní tí mò ń sọ yìí ọ̀tọ̀ ọ̀rọ̀ gidi ni òun ni wípé gbogbo àwọn ìṣòro ilé tó ń dojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tòótọ́ ni òun náà o wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn míì ò lè forí lóṣùká lásìkò tá a wà yé ebi ọ̀pá gbà fọwọ́ mẹ́kẹ́ ó ń bá àwọn míì fínra lórílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́wà ló ń wí pé ẹgbẹ́ alátakò kan ó ti ń yàwòrán kan sí ìgboro ayé ó ti ń sọ̀rọ̀ kan sínú ìwé ìròyìn ó ti ń lẹ bílbọ̀dù káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi dókè òkun wọn ní gbogbo ẹ̀ pátá ẹ lọ kó àwọn yòókù kó lẹ́ẹ̀kínní kẹ́ẹ̀kọ́ kó lọ́kàn yín kẹ́ẹ̀sì gbájúmọ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti mọ rọwọ́ orí dáadáa tí ò ní sí kò bá olè kankan ìyàn láwùjọ ọmọnìyàn. Wọ́n ní Adébáyọ̀ ó tún wáá ṣe bẹ́ẹ̀ ó tún wáá fi ọ̀rọ̀ ọ̀hún débi wípé ó ń bẹnu àtẹ́lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo bó ti ṣe bẹ́ẹ̀ bó ti ń fi ọkàn ìyún bá ètò ọdún 2027 tí ò tí ì dé tó fi ń fi ọkàn bá lọ jù. Wọ́n ní kinní ọ̀hún ti pọ̀ jù tó sì jẹ́ pé gbogbo ohun torílẹ̀-èdè Nàìjíríà ni òun ni bàbá lè ṣe tó sì jẹ́ pé ẹ wá fi kinní ọ̀hún ẹ wá
àfilẹ̀ ẹ̀ lọ ń gbójú sọ́dọ̀ ọdún 2027 tí ò tí ì dé wọ́n ní gbogbo kìíní ọ̀hún àmọ́ pé ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ọwọ́ ọyẹ́ ló ń bẹ ṣùgbọ́n ẹ̀ tí ì ṣe nǹkan kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ìṣàkóso wọn ní ìṣèjọba gẹ́gẹ́ bí ààrẹ nìkan òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ń ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà tí ò sì ṣèṣàkóso àwọn tó yẹ kó ṣèṣàkóso lórílẹ̀-èdè yìí Adébáyọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ débi wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ìṣèjọba àwọn tóun sọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣàgbékalẹ̀ àbá ètò ìṣúná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé alákọ̀ọ́kọ́ òun ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ tó sì jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n padà ṣe èyàn ní kò pẹ́ yìí òun náà ló ṣe bẹ́ẹ̀ ló fẹ́ wọ́lẹ̀ bíi kinní kan eléyìí tí a gbọ́dọ̀ sọ wọn ní kinní ọ̀hún wọn ní kí bàbá ó ṣe bẹ́ẹ̀ kó gbójú kù ìyàn lórí wípé a dìbò lọ́dún 2027 a wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè yìí lọ́dún 2027 ẹ kó kinní ọ̀hún ẹ kó kó ńlẹ̀ kẹ́ ó mọ́ tán pátápátá kẹ́ ẹ sì gbájúmọ́ bí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n sì ṣe bẹ́ẹ̀ bí ìgbésí ayé wọn ó ṣe mú yanyan ẹ pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tó bá nídìí iṣẹ́ torí wípé iṣẹ́ òun là á ṣe bẹ́ẹ̀ tá a ṣe tá a fi jèrè iṣẹ́ ìròyìn ọ̀hún Adébáyọ̀ sọ ó gùn gan nínú ìwé ìròyìn Daily Post gbọ́n mo ní kí n gé lóní pété lóòrọ̀ tòní ni. ó ní kí bàbá gbójú níbẹ̀ kán gbalẹ̀ ságbójú. bẹ́ẹ̀ ni. ó dá ìròyìn tó wà lọ́wọ́ tèmi yìí inú ìwé ìròyìn Punch ní ti gbé e jáde o níbi tí olú iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà yún defence headquarters tí wọ́n mọ̀ ti sọ pé gbogbo ìkọlù búùkù àwọn darandaran tí wọ́n ń ṣe sí ìpínlẹ̀ Benue àti Plateau àtàwọn ìpínlẹ̀ míì wọ́n mọ̀ sọ wípé kí n máa ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló mọ̀ wà nídìí ìkọlù ọ̀hún o nígbà tí iléeṣẹ́ ológun tún sọ̀rọ̀ síwájú ẹni táwọn fi dá wọn mọ̀ náà ni pé gbogbo èdè tí wọ́n ń sọ òun náà ló mọ̀ dàbí pé kò mọ̀ jọ èdè ti Nàìjíríà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lọ́jọ́bọ̀ àná òde yìí ẹni tó jẹ́ adarí gbogbo béèyàn ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ ìyún Director of Defence Media Operations Marcus Kangiye òun ló mọ̀ sọ ọ̀rọ̀ yìí o wípé gbogbo báwọn ẹni yìí ṣe rí àti èdè tí ń sọ lẹ́nu ẹn ló kò mọ̀ jọ èdè ti Nàìjíríà o nínú gbogbo àwọn táwọn ti dámù ọ̀gá ológun ọ̀hún ní àwọn táwọn ń gbọ́ èdè wọn yìí bó tiẹ̀ jẹ́ pé ń sọ èdè tó jọ ti Nàìjíríà lóòótọ́ wọ́n ní ṣùgbọ́n nǹkan kan wà tán ń pè ní language nǹkan wà tán ń pè ní dialect pé bí ìgbà téèyàn bá léèyàn ń sọ Yorùbá tó jẹ́ pé Yorùbá àtẹ̀gbá ó yàtọ̀ sí ti Ìjẹ̀bú ó ní bẹ́ẹ̀ mọ̀ lọ̀rọ̀ mọ̀ rí o ó ní bẹ́ẹ̀yàn bá wò ó bí wọ́n bá ń sọ Haúsá tiwọn ó lẹ́yà Haúsá ni wọ́n lóòótọ́ o ṣùgbọ́n wọn è wá láti orílẹ̀-èdè Nàìjíríà ó ní Haúsá tí wọ́n wà lára àwọn Haúsá tó wà látàwọn orílẹ̀-èdè míì ó nítorí pé bí wọ́n bá ń sọ èdè Haúsá báwọn bá ṣe mú wọn àwọn ò rí wípé àwọn Haúsá tí wọ́n ń sọ yìí ó yàtọ̀ sí intonation àti version ti Nàìjíríà èèyàn bí èdè ó mọ̀ èèyàn bá sọ pé èdè ọ̀tàn èdè Ìbàdàn èdè Ìjẹ̀ṣà èdè Èkìtì ó ní bẹ́ẹ̀ ó ní ó mọ̀ yàtọ̀ sí eléyìí tí wọ́n mọ̀ ń sọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní dialect àti intonation tí wọ́n yàtọ̀ ó ní bẹ́ẹ̀ nìkan bá lóun wá láti Sókótó báyìí ó ní bá ṣe ń sọ Haúsá ní Sókótó ó ló mọ̀ tún yàtọ̀ díẹ̀ sí bá ṣe ń sọ ní Katsina ó lẹ́yìn ó rí dájú wípé ìyàtọ̀ díẹ̀ fẹ́ wà ń bẹ̀ ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ eléyìí mọ̀ rí o ó ní Haúsá táwa ń sọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ló yàtọ̀ sáwọn Haúsá tí ń sọ lórílẹ̀‐èdè Mali àti Central African Republic àti Ghana o ó ní àwọn ìlú wọ̀nyí òun làwọn darandaran tí ń wá gbógun tí ń fi orílẹ̀‐èdè Nàìjíríà lápè tí ń pọnmi òkè rútodò ó wá sọ pé lẹ́yìn pé wọ́n ti ń sọ èdè ó ní gbogbo bí wọ́n ṣe ń hùwà ó láwọn tiẹ̀ ti gbé àwọn kan lọ sílé ìwòsàn rí o fún àyẹ̀wò táwọn rí wípé irun orí wọn ó yàtọ̀ sí irun àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àyẹ̀wò genotype nù o ó ní gbogbo eléyìí ńlá wọn ti ṣe táwọn rí wípé àwọn yìí kì í ṣe ọmọ Nàìjíríà o ó nígbà táwọn bá tiẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ wọn gan ó ní báwọn bá ṣe ń sọ èdè sí wọn ti fi hàn gbangba wípé wọn ò wá láti orílẹ̀-èdè Nàìjíríà o ó ní àwọn kan tó jẹ́ pé irun wọn fẹ́ jọra wọn lórílẹ̀-èdè Nàìjíríà ó náà ni àwọn ẹ̀yà Shua tó wà lápá òkè ọya lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àwọn Shua Arabs tó wá láti ìpínlẹ̀ Borno ó ní ṣùgbọ́n wọn ò jọ tiẹ̀ tú wá jọ papọ̀ ó ní irun wọn kàn fẹ́ jọra ni kò tiẹ̀ tú wá jọra tán ńgbà tó tún sọ̀rọ̀ ẹ̀ síwájú ó ní pé gbogbo wàhálà tó ń wáyé gbogbo kò bá ò lè yé ó lóun làwọn ò rí i dájú wípé àwọn mú gbogbo ẹ̀ àwọn mú sàlóògùn báyìí o táwọn sì ti forí okòó sọ̀ọ́dúnrún lórí báwọn ó ṣe lé àlejò jáde
tí wọ́n ò ní ẹni kálejò kó lo ẹkí sásara bàgbó wípé gbogbo àwọn àjèjì gòdògbò tí wọ́n ń wọlé yìí wá láti wá máa daran láti máa dáràn ó ní gbogbo rẹ̀ ńlá wọn ó mọ̀ lé padà sẹ́yìn o Kàngáyè òun ló mọ̀ ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ìkọlù àwọn darandaran ti wá dàbí ipò tó ti àròpó ti jẹrodò lọ sinmi tẹ́lẹ̀ tó ti wá tí wá ti ń légbá kan jọ̀rín lọ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ti gba ikú òjijì wọn táwọn kan sì ti dá láìnílé lórí o tí wọ́n á lọ fi wọ́n sí ilé ìfiwọ̀ nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Benue Hyacinthe Alia òun ló ti kọ́kọ́ sọ̀rọ̀ síwájú wípé àwọn àlejò àwọn àjòjì gòdògbò ló dàbí pé ń wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì wá ń da ìpínlẹ̀ ọ̀hún rú o lórí pé kí wọ́n lè pé lórí kíni lórí pé ìrìn àjò aláìnígbèdéke tó wà lọ́rẹ́nu àjọ ọ̀rẹ́dẹ́gbẹ̀yìn ECOWAS ó lófin ìrìn aláìnígbèdéke tó fi jẹ́ pé wọ́n lè kọjá níbi tó bá wù wọ́n ló gbogbo orílẹ̀-èdè tó wà ní apá gúúsù apá ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà ìyún West Africa Economic Community of West African States ó lófin yìí òun ló máa ń jẹ́ kí wọ́n lè máa rìn wọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa rìn kí wọ́n máa yan fanda o ó léléyìí ló jẹ́ kó ṣòro fáwọn láti rí i wípé àwọn borí gbogbo òṣòro táwọn agbésùmọ̀mí àti darandaran tí wọ́n wá fi ń ṣọṣẹ́ fún àwọn o Kàngáyè ó tún wá sọ̀rọ̀ síwájú ó ní wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn darandaran tó jẹ́ ti torílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti kọ́kọ́ jà ṣáájú ṣùgbọ́n àwọn ìjà tó ń wáyé yìí ó ní kì í ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní wọ́n wà ń parẹ́ o ó ní àwọn tí wọ́n wá láti ìlú bòmíì ní wọ́n ló dàbí ipá wọn ló wá ń di rẹ̀ ńgbà tó tún sọ̀rọ̀ síwájú ó lọ́wọ́ iléeṣẹ́ àwọn mọ̀ ti ba àwọn kan tó jẹ́ páwọn jáǹkóríkò ẹ̀dánù kán máa dáràn àwọn orúkọ tí wọ́n fi léde ọ̀hún náà ni àwọn bíi Azam Mohammed Saleh Sani Idris Yusuf Adamu Damai àti Hassan Bello iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí Kàngáyè ṣe sọ ni wọ́n sọ pé àwọn ti rí i dájú báyìí o wípé gbogbo àwọn tí wọ́n wá ń rí ìwà àbàjẹ́ ńlá wọn mọ̀ ti lẹ ọkọ̀ wọn mọ́gìrì ó wá ní pé ẹnìkan Nkwo àti Eze tí àwọn èèyàn mọ̀ sí Onowu ó lóun ló dàbí ipò mọ̀ tiẹ̀ wá ti ya dáńkòríkò ń tiẹ̀ nínú kí wọ́n máa wá kí wọ́n máa pààyàn tàbí kí wọ́n máa jíyàn gbé ní apá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà yìí gúúsù ìlà oòrùn South East ní nílẹ̀ Ìgbò lọ́hùn ó ní pé ní oṣù kẹrin ọdún tó kọjá yìí nínú ọdún tá a wà ní oṣù kẹrin tó kọjá yìí ó ní pé àwọn iléeṣẹ́ ológun Nàìjíríà ní ọmọ ti lọ gba àwọn èèyàn kan sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé láǹgbà ìdáǹdè o ó ní àwọn èèyàn tó lé díẹ̀ nígbà òun làwọn mọ̀ dà sílẹ̀ táwọn sì ti dá padà fáwọn mọ̀lẹ́bí wọn o ó ní iléeṣẹ́ ológun kúkú ń ṣe bẹbẹ yàtọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ó ní Operation Delta Safe táwọn ń ṣe yìí ó ní owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ 1.9 trillion naira ìdẹ́gbẹ̀ngbẹ́gbẹ́lẹ́mùkún owó òun làwọn mọ̀ rí gbà padà lọ́wọ́ àwọn olè tí wọ́n ń jí epo pọ̀n ó ní owó yìí òun làwọn ti dá padà fúnjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní níbi tí wọ́n ti ń rédì káàkiri tí wọ́n ti ń ṣe àwárí àwọn tí wọ́n fọ̀ ọ̀pá epo tí wọ́n ń jí epo gbé òun làwọn mọ̀ ti rí epo tó ti jálá rẹ̀ tó mílíọ̀nù kan tí wọ́n ti jí gbé ó ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ epo kẹrosíìnì parafínì àti gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń kó dúdú tí wọ́n fi ń lu ọ̀pá epo tí wọ́n fi ń jí epo àti ilé ìfọpo tó dín 5 ní 100 òun làwọn ti ṣàwárí rẹ̀ táwọn sì ti tú wọn fó ẹ wo ìròyìn yìí OPP ó pọ̀ pa ni o ìwé ìròyìn Punch lójú ewé kẹta ńlẹ̀ ti lè lé bálàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ jẹ́ mi ṣe bẹ́ẹ̀ kí n mọ tẹ̀ sọ́wọ́ wájú lápò ọ̀dọ̀ tèmi ní ìpínlẹ̀ Abia o níbi tí ìjọba ìpínlẹ̀ Abia tó ṣe bẹ́ẹ̀ tó ti sọ di mímọ̀ ìpèsè rí iléeṣẹ́ ìjọba ilé tí wọ́n ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ yùn nípasẹ̀ ìṣèjọba ilé tó kọjá ní ìpínlẹ̀ ọ̀hún ilé tó jẹ́ ọjọ́ kan lẹ́yìn ọjọ́ ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé ìjọba lẹ̀ wọ́n ní iléeṣẹ́ ìjọba tuntun ọ̀hún òun náà ló jẹ́ wípé kò ní àwọn nǹkan ilé tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ohun èlò tó yẹ kó ní wọ́n ní wọ́n kàn kọ́ ilé ọ̀hún wọ́n kọ́ bọ̀rọ̀ gidi wọ́n ní tẹ́ ẹ bá dé ìta rẹ̀ kíní ọ̀hún ó rẹwà púpọ̀ ṣùgbọ́n
ṣùgbọ́n tí ń bẹ́nu rẹ̀ wọ́n ní kò ṣeé fẹnu wí o kò sì jẹ́ ibi tí èèyàn lè gbé wọ́n níṣẹ́ rí ibi tí wọ́n kọ́ ilé iṣẹ́ ìjọba ọ̀hún ṣe òun náà ló jẹ́ àwọn agbègbè tó jẹ́ pé ibẹ̀ ni àwọn èèyàn kan táwọn náà kọ́ ilé tiwọn sí wọ́n ní tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ wọ́n ní lásìkò ilé tí wọ́n fi ọ̀rọ̀ yìí léde wọ́n níṣẹ́ rí ibi tí wọ́n kọ́ ilé iṣẹ́ ìjọba yìí ṣe ó jẹ́ ibi tí ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ páńpẹ́ ikú èèyàn fún gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún èèyàn Alex Otti wọ́n ní iṣẹ́ rí nígbà tí ìṣèjọ ilé iṣẹ́ ìjọba ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́ tó fẹ̀ tó gùn tó igi ní ọ̀hún tó tóbi jàǹjàǹjàǹjàǹ wọ́n níṣẹ́ rí gbogbo tó ń bẹ́nu ẹ̀ òun náà ló jẹ́ wípé kò yẹ gẹ́gẹ́ bí ibi tí èèyàn lè pè ní iléeṣẹ́ ìjọba wọn níṣẹ́ rí láìpẹ́ láì jìnnà òun náà ni àwọn ó ṣe àyípadà iléeṣẹ́ ìjọba ọ̀hún ìyún sí ilé ìtura oníràwọ̀ 5 kò tiẹ̀ ṣe jẹ́ oníràwọ̀ 16 wọn ní iléeṣẹ́ ọ̀hún òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó jẹ́ ilé ìtura oníràwọ̀ 5 ní kòpẹ́kòpẹ́ yìí wọn ní ọ̀rọ̀ yìí òun ló ṣe bẹ́ẹ̀ ló jáde ìyún nípasẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ìyún Òkè Kanu ní ìpínlẹ̀ Abia wọn ní ó ṣe bẹ́ẹ̀ ó ṣe sọ lójú ọ̀rọ̀ ọ̀hún lánàá òde ọjọ́bọ̀ Thursday tó ṣe bẹ́ẹ̀ tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyàn lásìkò tó ń fi àwọn àyíká ilé ọ̀hún iléeṣẹ́ ìjọba ọ̀hún tó fi hàn gbogbo wọn pé ṣe ẹ rí bíbá ẹ wò bó ṣe rí ṣe ẹ kó rí bẹ́ẹ̀ báyìí tó ṣe bẹ́ẹ̀ tó mú wọn káàkiri iléeṣẹ́ ìjọba ọ̀hún tó sì ń fi ọ̀rọ̀ tó wọn létí pé gbogbo ẹ̀ pátá òun náà ló jẹ́ pé kò dáa kátiẹ̀ tó sọ pé ọ̀rọ̀ kan bẹ tí ó tó yàtọ̀ sí kò dáa tó tún ju kò dáa lọ wọ́n ní kò dáa náà ló yẹ ká pé wọ́n ní gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ tó wà ní àjà tó gbẹ̀yìn èèyàn nílé iṣẹ́ ìjọba ọ̀hún wọ́n ní wọ́n tiẹ̀ parí ẹ̀ wọ́n parí rírẹ́ ara lé débi wípé wọ́n tiẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n kó àwọn nǹkan ilé tó ṣe bẹ́ẹ̀ tó mú wúni lórí láti wà nílé iṣẹ́ ìjọba síbẹ̀ wọ́n ní iṣẹ́ rí ìsàlẹ̀ pátápátá téèyàn bá ti ṣe bẹ́ẹ̀ téèyàn bá ti wọlé báyìí òun náà ni ibi tó dára jù nínú ilé iṣẹ́ ìjọba ilé tí ìṣàkóso òṣìjọba ilé tó ṣe bẹ́ẹ̀ tó kọjá ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ṣíṣe rẹ̀ èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní gbogbo kìíní yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé kìíní ọ̀hún ó ṣeé ṣe kó jẹ́ pé páńpẹ́ kú òun náà ni wọ́n dẹ́lẹ̀ èèyàn fún gómìnà Alex Otti ní ìpínlẹ̀ ọ̀hún látàrí kìíní ọ̀hún òun náà ló ti sọ di mímọ̀ pé ṣe é rí tẹ́ ẹ bá mọ adúrú owó ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ná láti fi kọ́ ilé iṣẹ́ ìjọba yìí wọ́n ní ẹgbẹ̀lẹ́mùkún owó òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ná lórí ẹ̀ tó sì jẹ́ pé kìíní ọ̀hún páńpẹ́ kú náà ló padà wá jẹ ìyàn lásìkò tá a wà yìí wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fún ilé ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ó sọ di mímọ̀ ìpèsè rí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan ilé tí kọmíṣánná fún ètò ìròyìn tẹ́lẹ̀ rí ìyàn John Okiye Kalu tó sọ lórí wípé gómìnà Alex Otti ó ń fi ẹ̀sùn kan ìṣàkóso ilé tó ṣe bẹ́ẹ̀ tó kọjá ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún látàrí àwọn ọ̀rọ̀ kan ilé tí gómìnà Alex Otti tóun náà jù sí ìgboro ayé wọ́n ní tó fi ṣe bẹ́ẹ̀ tó fi ń ba ìjọba ilé tó ṣe bẹ́ẹ̀ tó kó gbá wọlé ní ìpínlẹ̀ ọ̀hún jẹ wọ́n ní gbogbo ọ̀rọ̀ ilé tí John Okiye Kalu tó ṣe bẹ́ẹ̀ tó fẹ̀sùn rẹ̀ kan gómìnà Alex Otti wọ́n ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó ń parọ́ nẹ̀ wípé ìṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún ìyún Okezie Ikpezu wípé kò dáa rárá wọ́n ní kìíní ọ̀hún gómìnà Alex Otti kò fi ọ̀rọ̀ kankan léde láti fi bu ẹnu àtẹ́ lu ìṣàkóso tó kọjá ní ìpínlẹ̀ ọ̀hún yàtọ̀ fún eléyìí tí àwọn ṣẹ̀ ń fi léde tó sì jẹ́ pé àwọn akọ̀ròyìn àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ gbogbo bó ti ń lọ tí wọ́n sì fi bẹ́ẹ̀ tí wọ́n mọ bí kìíní ọ̀hún bó ti jẹ́ ìyún ní ìpínlẹ̀ Abia wọ́n ní ibi kìíní tí wọ́n kọ́ ilé ọ̀hún sí kò dùn gbé rárá kátiẹ̀ tó wá sọ pé kí ìjọba àbí gómìnà kan wá mọ̀ gbé ní ilé iṣẹ́ ìjọba ọ̀hún wọ́n ní kíni ibi tí kò ṣe bẹ́ẹ̀ tí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń kọjá ń bẹ̀ gbogbo ìgbà àwọn èèyàn ilé àwọn èèyàn kọjú síbẹ̀ wọ́n ní kìíní ọ̀hún ó ṣeé ṣe kọ́lọ́mọjà ríbi kí gómìnà kó wá ṣe bẹ́ẹ̀ kó fẹ́ wọlé àbí ó fẹ́ jáde lọ́jọ́ kan kí nǹkan kan bí kó wá lọ ṣẹlẹ̀ sí wọ́n ní kámọ̀rì òun náà ní Paul òwe nígbà tí ẹni ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó fi ọ̀rọ̀ tẹ̀ sọ́wọ́ wájú ní ẹ wò iléeṣẹ́ ìjọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ mọ ẹja kólà kó lẹ́kọ̀ọ́ torí pé kò kọlà iléeṣẹ́ ìjọba ọ̀hún á kéde láìpẹ́ ó sì sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilé ìtura òun náà làwọn ó kéde wípé àwọn ti sọ iléeṣẹ́ ìjọba ọ̀hún làwọn sọ́dà kọ́lọ̀ ọba kò ṣe bẹ́ẹ̀ kó ṣàánú ẹ̀ ní. mo bá mi àti ẹ̀ wá lè sọ́ di iléeṣẹ́ rédíò. ibi tó wọ̀ ọ̀tì náà sọ̀hún. ó jẹ́ kémi náà sáré fẹsẹ̀ kan dúró báyìí tààràtààrà ò kí n lọ sínú ìwé ìròyìn Punch ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà mo sì mórílẹ̀ o níbi tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà yún sẹ́nétọ̀ Godswill Akpabio níbi tó ti jáwé akíwọ́wọ́ fẹ́ni tí í ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà Mohammed Badaru lórí ọ̀rọ̀ kan tó sọ létí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin
ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ti wá jáwé àkìwọ́wọ́ fún báyìí pé kó stop ṣe bẹ́ẹ̀ o wípé irú ọ̀rọ̀ yìí kò yẹ kó jáde látẹnu ẹni tó mọ̀ nípa ètò ààbò. Akpabio ń ló mọ̀ sọ ọ̀rọ̀ yìí o látàrí ọ̀rọ̀ kan tẹ́ni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Mohammed Badaru sọ lọ́jọ́rú ìjẹta òde yìí o tó ní pé àwọn ilé-ìgbìmọ̀ asòfin tí wọ́n sọ pé kí wọ́n ó gbé pàdé kan kalẹ̀ nípàdé tí ó mọ̀ rí sí bí wọ́n ó ṣe wá ojútùú sọ̀rọ̀ ètò ààbò tó ń ṣe fíàgàn lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Security Summit. Àwọn ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ní ẹ ti kọ́kọ́ sọ pé wọ́n ó ṣe ìpàdé yìí nípàdé ọlọ́jọ́ méjì ni o láti rí i dájú wípé àwọn wójútùú sí ọ̀rọ̀ ètò ààbò tó ń ṣe fíàgàn. Ọjọ́ Ìṣẹ́gun làwọn ilé-ìgbìmọ̀ asòfin náà forí okòó sọ̀ọ́dúnrún lórí ìpàdé yìí ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́rú ìyún Wednesday ó mọ̀ ní Badaru mọ̀ tún jáde sígboro ayé o tó sọ fáwọn oníròyìn nílùú Àbújá wípé gbogbo ọ̀rọ̀ àpèpàdé yìí kò lè wọ́ọ̀kì kò lè múyẹ̀sì lápá àtọ̀dọ̀ tòun o kí ló dé ó ní pé àwọn ti peyamọ ètò ọgbọ́n àtinúdá kan táwọn ò fi rí i dájú pé àwọn wójútùú sí ètò ààbò tó ṣe fíàgàn lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ ní báyìí o gbogbo àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ti tutọ́ sókè hàn ti fojú gbà wípé ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Jigawa tẹ́lẹ̀ ọ̀hún tó ti wá di mínísítà fọ́rọ̀ ètò ààbò báyìí ìyún Badaru sọ ń ló kù díẹ̀ káàtó ni ń ní ọ̀rọ̀ yìí kò yẹ kó máa jábọ́ lẹ́nu rẹ̀ sí ìgboro ayé o ńgbà tí Badaru ó sì sọ̀rọ̀ lóòótọ́ ó ní pé kì í ṣe pé òun ò fara mọ́ ìpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n òun ò rí i dájú gẹ́gẹ́ bí nǹkan kan tó lè wójútùú sí ìṣòro ni ó ní báwọn bá tiẹ̀ wá ń pèpàdé báyìí ó ní àwọn èèyàn òkùnkù wà ó ní ní tìtọ̀rọ̀ wọn òkùnkù sọ̀rọ̀ ó ní wọ́n mọ̀ wí tiẹ̀ lẹ́yìn ó mọ̀ wí tiẹ̀ ó ní ṣùgbọ́n tán bá wá ń sọ̀rọ̀ ó lóun ti ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà òun sì ti gbọ́ báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ó ní torí pọ̀ fẹ́ lòun o ó ní ṣùgbọ́n àti ṣe ó ló lè díẹ̀ òun ò ní bá wọn lọ́wọ́ sínú pé kí wọ́n kẹ́pẹ́ pàdé káwọn èèyàn ó kẹ́ sọ̀rọ̀ ó ní ngbà kan òun ti lọ sọ́dọ̀ àwọn tó ti jẹ́ olórí níléeṣẹ́ ológun òun ti lọ sọ́dọ̀ àwọn olóyè pàtàkì tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò tí gbogbo wọn sì ti gba òun ní ìmọ̀ràn tó jẹ́ pé òun àtàwọn ilé-ìgbìmọ̀ asòfin ló yẹ káwọn ó jọ sọ káwọn ó jọ forí okòó sọ̀ọ́dúnrún lórí báwọn ó ṣe ṣe ó ní ṣùgbọ́n àwọn ilé-ìgbìmọ̀ asòfin wa lọ ń dábàá pé wọn ó mọ̀ ṣèpàdé kan ó lọ́rọ̀ pàdé ọ̀hún kò yé òun o lẹ́yìn tó sọ ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ ń wá bí mi nílé ìgbìmọ̀ asòfin lánàá òde yìí ni pẹ́pẹ́yẹ mọ̀ ti pamọ́ o nígbà tí sẹ́nitọ̀ tó ń ṣe ojú àárín gbùngbùn ìpínlẹ̀ Èkìtì sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé tó jẹ́ pé òun tún wá ní ọ̀gá gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó pọ̀ jùlọ ìyún majority leader òun lọ sọ ọ̀rọ̀ yìí sílé ìgbìmọ̀ asòfin wípé òun máa ń yọ ọgbọ́n bìkan òun mọ̀ káńbì kan pé Badaru mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà òun gbọ́ nínú ìwé ìròyìn níbi tó ti ń fẹnu sáta ìgbésẹ̀ táwọn máa ń gbé lórí báwọn ṣe sọ pé àwọn ó pe ìpàdé ìgbìmọ̀ àjọrò lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí náà ló mọ̀ tó wá bí mi o ní ó fa gbùrú rẹ̀ tí gbùrú fagbó tínú fi wá bí ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Godswill Akpabio níbi tó ti wá sọ wípé ọ̀rọ̀ táwọn sọ pé àwọn ó pe ìpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò yìí ó ní kì í ṣe ọ̀rọ̀ tó wá yẹ kí ẹni tí ó wá jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wá gbé lọ sáàrin ọjà kó wá lọ mọ́ dàbí pé ó ń fẹnu sáátà àwọn tó ń kábánà àwọn ń gbòòrò ayé o wọ́n lọ́rọ̀ yìí kò yẹ kó le tó bẹ́ẹ̀ wọ́n ní pé torí pé àwọn ò wo ọ̀rọ̀ tó sọ yìí àwọn ó sì rí i dájú wípé àwọn pè é wá o tí ó wàá mọ̀ sọ tẹnu rẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ tó sọ yìí ó kù díẹ̀ káàtó torí pé ọ̀rọ̀ tó jẹ́ ti ilé ìgbìmọ̀ asòfin kò yẹ kí ẹni tó jẹ́ tó wà lára àgbìmọ̀ alákòóso orílẹ̀-èdè Nàìjíríà yún executive kó máa dá sọ̀rọ̀ legislative o ó ní bó bá tiẹ̀ wá fẹ́ dá sọ̀rọ̀ àwọn asòfin lórílẹ̀-èdè Nàìjíríà ó ní kò yẹ kó wá gbé lọ sáàrin ìjà ó ní bí ìgbà téèyàn bá dédé ń sọ òkò sọmọ ìyá rẹ̀ láàrin ọjà ni nítorí páwọn oníròyìn ti wá gbọ́ báyìí bó ti kábánà àwọn ń gbòòrò ayé ó lẹ́nu wo ló wá fẹ́ fi wá mọ̀ sọ pé káwọn tún wá mọ̀ dá sọ̀rọ̀ ètò ààbò ó lọ́rọ̀ yìí ó tutù ni kò tí ì rinrin o pé lọ́jọ́ iwájú àwọn ó kọ́kọ́ wo òdiwọ̀n ìyà táwọn ò fi jẹ́ lórí ọ̀rọ̀ tó sọ̀hún páwọn ó wàá ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ iwájú ẹ wo ìròyìn yìí bẹ́lẹ̀ ń dá báyìí ni ojú ewé keje àti ìkẹwàá nínú ìwé ìròyìn Punch òun ló fọ́nká síbẹ̀. ọ̀rọ̀ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n lọ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin báyìí nínú ìwé ìròyìn Daily Post tí ń bẹ lọ́wọ́ mi lóòrọ̀ tòní
wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ṣe àgbékalẹ̀ gbèdéke ọlẹ́sẹ̀ kan ìyún fún gómìnà Yansi Talia ti ìpínlẹ̀ Benue àti gómìnà Dauda Lawani ti ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní àti àwọn tó jẹ́ adarí nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kó àwọn òun náà ni àwọn fúnni gbèdéke ọlọ́sẹ̀ kan ọ̀hún láti fi yọjú sí iwájú ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìfẹ̀sùnkanni ìyún nílé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní èyí òun náà ló ṣe bẹ́ẹ̀ ló tẹ̀lé awuyewuye eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbà ìlọrọ́kún nílé àwọn aṣòfin kan ní àwọn ìpínlẹ̀ méjèèjì. Wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé gbèdéke yìí kalẹ̀ látàrí bí wọ́n ti pe àwọn onítọ̀hún pé ẹ dákun ẹ wá yọjú sí wa ní àwọn ìbéèrè kan eléyìí tí a fẹ́ béèrè lọ́wọ́ yín tó sì ní pé ọ̀làná òde yìí òun náà ni ìpàdé ó wáyé lórí kinní ọ̀hún tí wọ́n yọjú sí ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà nílùú Àbújá tó sì jẹ́ pé àwọn onítọ̀hún wọ́n kọ̀ wípé àwọn ò ní yọjú sí wọn ní ìgbìmọ̀ ọ̀hún òun náà ló ti wá ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí lórí ẹ̀sùn eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kan àwọn onítọ̀hún nípasẹ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Guidance for Democracy. Wọ́n ní Guidance for Democracy yìí òun náà ló jẹ́ àkójọpọ̀ àwọn agbẹjọ́rò lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ìpínlẹ̀ ọ̀hún bí wọ́n ti yọ àwọn aṣòfin èèyàn ní àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọ́n ní ìpínlẹ̀ Benue wọ́n yọ àwọn aṣòfin 13 nípò tó sì jẹ́ pé 10 òun náà yọ kúrò nípò ní ìpínlẹ̀ Zamfara láti inú oṣù kejì lọ́dún 2024. Wọ́n ní kìíní ọ̀hún kò yẹ kó rí bẹ́ẹ̀ náà òun ni wọ́n ṣe gbé ẹ̀sùn ọ̀hún lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní ẹ̀sùn ọ̀hún òun náà ni ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ ìyẹn fún ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Honourable Philip Agbẹ́sẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ òun ló fi kinní ọ̀hún sọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin pé ẹjẹ́ àgbẹ̀ kinní yìí yẹ̀ wò. Wọ́n ní wọ́n fi ẹ̀sùn kan àwọn ìpínlẹ̀ méjì kan ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ó gbé kalẹ̀ ìyẹn sínú ìpàdé ilé ìgbìmọ̀ ọ̀hún ìyẹn lọ́jọ́ 27 oṣù kẹta lọ́dún tá a wà yìí nígbà tí ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìwádìí lórí ìfẹ̀sùnkan àwọn ìpínlẹ̀ méjèèjì ọ̀hún tí wọ́n ṣe ìpàdé ìyẹn lánàá òde yìí ọjọ́bọ̀ Thursday lẹ́yìn tí ẹni tí ń ṣe Honourable Douglas Akia ní tó ń ṣojú ẹkùn ìdìbò Makurdi South ó léwájú àwọn aṣòfin eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ nípò ìyẹn ní ìpínlẹ̀ Benue ó léwájú wọn wá sí ìpàdé ìgbìmọ̀ ọ̀hún tó sì jẹ́ pé Honourable Aliyu Ango Kagara láti ìjọba ìbílẹ̀ gúúsù ìjọba ìbílẹ̀ Talata Marafa ní ìpínlẹ̀ Zamfara àti ẹni tí ń ṣe adarí ẹ̀mọ́ ẹgbẹ́ tó kéré jùlọ èyàn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara ó náà wá aṣojú fún àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara. Wọ́n nígbà tí àwọn tó jẹ́ ẹni tó jẹ́ adarí agbẹjọ́rò fún àwọn olùfẹ̀sùnkàn èyàn human rights lawyer barrister Ihesekin Samuel Junior tó ṣe bẹ́ẹ̀ tó wà níbi ìpàdé ọ̀hún tó ń ti àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni 12 láti iléeṣẹ́ òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà táwọn náà ṣe bẹ́ẹ̀ tí àwọn náà wà níbi ìpàdé ọ̀hún. Wọ́n ní wọ́n rọ àwọn ìgbìmọ̀ ilé tí wọ́n gbé kalẹ̀ láti ṣe bẹ́ẹ̀ láti ṣèwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Zamfara. Wọ́n ní iṣẹ́ rí ó rọ̀ wọ́n pé ẹ tètè gbé ìgbésẹ̀ ní kánmọ́nkíá lórí ìfẹ̀sùnkàn ilé tẹ́ fẹ́ gbé lọ sí ilé ẹjọ́ yìí. Wọ́n ní kìíní ọ̀hún tẹ́ bá ti ṣèwádìí yín ẹ tètè jára mọ́ kẹ́ ẹ ṣe ní kíámọ́sá kẹ́ ẹ sì gbé lọ sí iwájú ilé ẹjọ́ kí kìíní ọ̀hún tó pẹ́ jù. Wọ́n ní Ìpínlẹ̀ Zamfara aṣòfin 11 òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti yọ lẹ́yìn tó sì jẹ́ wípé kìíní ọ̀hún ti tó oṣù 14 báyìí oṣù 4 ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yọ wọ́n nípò ní ìpínlẹ̀ Zamfara. Ní ìpínlẹ̀ Benue aṣòfin 13 òun náà ni wọ́n dojúkọ ìyọnípò ìlọrọ́kúnnílé lẹ́yìn tó sì jẹ́ pé lábẹ́ kíni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ṣe yọ wọ́n lábẹ́ àṣẹ kan eléyìí tí ìṣàkóso eléyìí tó ń rí sí ìgbófinró lórí ìpínlẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ó pàṣẹ pé báyìí ni kìíní kan fẹ́ rí tó sì jẹ́ pé àwọn òyìn wọ́n tàpá sí òfin ọ̀hún pé àwọn ò faramọ́ èèyàn ní ìpínlẹ̀ tàwọn tó sì jẹ́ pé kìíní ọ̀hún òun náà ló bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yọ wọ́n nípò ní ìpínlẹ̀ kó àwọn. Wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀síwájú èèyàn nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní kìíní ọ̀hún kí wọ́n àwọn aṣòfin kan lọ́mọ ọ̀ránkún nílé òun náà ló ti fa awuyewuye èèyàn lẹ́ka òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé kìíní ọ̀hún kò fi àṣẹ
ìyẹn sí ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti ṣe bẹ́ẹ̀ láti yẹ àwọn aṣòfin ìpínlẹ̀ lọ́wọ́ wò pé ìkan tán bá ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní kìíní ọ̀hún òun náà ni àwọn tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìyàn ní ìpínlẹ̀ Benue òun náà ṣe bẹ́ẹ̀ náà fẹ́nu ọ̀rọ̀ kù ìyàn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé pé àwọn ò ní yọjú sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin torí pé kò sí tó kàn wọ́n lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin tàwọn. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà làwọn náà gbé òfin jáde tó sì ń sọ di mímọ̀ pé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú wípé ọ̀rọ̀ tó lè dárúgúdù lẹ̀ ní ìpínlẹ̀ kan nílé ìgbìmọ̀ aṣòfin tàbí kíní ọ̀hún fẹ́ mọ ní kọnùkọ́ nínú tàbí fẹ́ mọ dákòbà òlélẹ̀ lórílẹ̀‐èdè. Wọ́n ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ó lẹ́tọ̀ọ́ láti bẹ́ẹ̀ láti dá sí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì bá wọn yanjú gbogbo áwọ̀ àti rúgúdù eléyìí tó bá ní í ṣe ń bẹ̀. Ṣùgbọ́n ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Benue àwọn kọ̀ wọ́n ní láàpá àbàdà kìíní ọ̀hún ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wípé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tàwọn kò sí ẹ̀tọ́ kan fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè kan kó wá báwọn dá sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn. Wọ́n ní kìíní ọ̀hún àwọn ò ní lọ yọjú o bẹ́ẹ̀ sì rí àwọn ò ní lọ ṣùgbọ́n gbèdéke ọ̀hún ó sì wà ń bẹ̀ bí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà bó ti ní pé ọ̀sẹ̀ kan péré òun làwọn fún gómìnà ní ìpínlẹ̀ Benue àti gómìnà ní ìpínlẹ̀ Sàfàrà àtàwọn tó jẹ́ aṣojú àti adarí nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kó wo àwọn ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Daily Post òun ló wà lóòrọ̀ tòní. inú ìwé ìròyìn Punch ní ti gbélé yìí jáde báyìí sí ń létí o níbi tá ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yún sẹ́nitọ́ Godswill Akpabio ó dà pọ́nrọ̀ gbogbo mọ̀fẹ́sẹ́ lórí Akpabio láàárọ̀ yìí. kọ́ ló ń ṣàánú. níbi tó ti sọ yányá lọ́jọ́bọ̀ àná òde yìí o tó ti bu ẹnu àtẹ́lu ẹni tí í ṣe olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP nínú ètò òṣèlú ọdún 2023 yún Peter Obi tó ti bu ẹnu àtẹ́lu wípé bó ṣe ń dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kan tó bá ti ṣẹlẹ̀ báyìí Obi náà ló máa ń mọ̀ nípa gbogbo rẹ̀ tí ó ti sáré bẹnu àtẹ́lu ààrẹ Buhari ó ló mọ̀ wá pé yányá báyìí o wípé wo Obi yìí ó wá lọ sínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ Labour Party LP kó o kọ́kọ́ lọ tòun ná kó o tó wá mọ̀ tó ìta ó ní ṣe bí ebi ń pa ni ọlọ́ṣẹ́ ń polówó ta ni ò mọ̀ pé èèyàn ò kọ̀kọ́ fọ̀nú ná kó tó fọ̀ta o ó ní dandan ni fún Obi kó kọ́kọ́ padà sílé kó lọ rí i wípé ilé inú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ó kọ́kọ́ tò náà kó tó di pé yóò wá máa gbọ́rọ̀ sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó wá máa gbẹnu sí o Akpabio òun ló mọ̀ sọ̀rọ̀ yìí níbi ètò valedictory session kan tí a ṣe nírántí ẹni tó jẹ́ àgbàkùgù nínú ẹkùn Niger Delta ìyún Edwin Clark tí a ṣe nírántí rẹ̀ o ní ibì kan níbi gbọ̀ngàn ńlá kan nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ó ní Obi tí ó wà máa dojú gbogbo ojú ìgbésí ayé rẹ̀ yóò gbé sórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹni pẹ́sẹ̀ tó péré lágbárí tọ́mọ. ó ṣe ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ pé ẹgbẹ́ rẹ̀ ti fìdí jálẹ̀ gbogbo ẹsẹ̀ tó wà lábẹ́ tébù ẹgbẹ́ Labour kò mọ̀ fẹ́ ju méjì lọ́mọ́ o ó ní ẹsẹ̀ méjì yòókù ló ń ṣe fíàgàn yìí ó ní kí ló wá ṣe Obi tí ò wójútùú sọ̀rọ̀ burúkú tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tó fi wá dàbí pé gbogbo ọ̀rọ̀ ti Nàìjíríà ní ó mọ̀ náwó pò ń rójútùú sí bí nǹkan kan bá ṣẹlẹ̀ níbì kan ní ọ̀kọ́ gbé gbogbo ẹ̀rọ ọ̀báraẹnisọ̀rọ̀ rẹ̀ tí ó sáré máa tẹ nǹkan sí tí ó máa bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ní pé ẹ̀yin náà wò ṣẹ́yìn tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú tiẹ̀ gangan gbogbo nǹkan ti polúkúrú musu gbogbo ẹ̀ ti yí dande ó nírú rẹ̀ ní ó wàá máa sọ pé òun fẹ́ máa wá ojútùú sọ̀rọ̀ tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò ó ní ṣẹ́yìn tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ gan kò yé mọ́ ní ó wójútùú sọ̀rọ̀ Boko Haram tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò ọ̀rọ̀ yìí ló tún ní kí wọ́n túbọ̀ òun bí òbí o ó ní pé ẹgbẹ́ òṣèlú wọn ẹgbẹ́ kéékèèké tí wọ́n ń gbé káàkiri gbogbo wọn ò rí nǹkan kan ṣe sí i ó láfi kí wọn ó yà bọ́ sórí ẹ̀rọ ayélujára kó ń kálukú wọn ó wá mọ̀ tẹ́ni tó bá ti wù wọ́n ó ní gbogbo àwọn tó fẹ́ díje dupò ààrẹ ó ní gbogbo wọn yẹ kí wọ́n ṣe é ní ilé láti ń kẹ́sọ̀ọ́ ròde ní kì í ṣe pé kí wọ́n wá mú ẹ̀rọ ayélujára kí wọ́n sáré mọ̀ tẹ nǹkan tó wù wọ́n sí ó ní tó yẹ kí wọ́n ó ṣe ni wípé kí wọ́n kọ́kọ́ mú ẹgbẹ́ òṣèlú tiwọn kí wọ́n ó tú u ṣe ó ní bí wọ́n bá ṣe ń tú ẹgbẹ́ òṣèlú wọn ṣe báyìí òun làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fi nígbẹ̀kẹ̀lé nínú wọn pé ó dáa náà ẹnì ó tó fi ṣe ògùn rán wọ́n ní ṣùgbọ́n bóbi ṣe ń ṣe yìí o kì í ṣe pé tó kankan fi ṣe ogun kankan ràn nítorí pé bó ṣe ń ṣe tiẹ̀ yìí
orí ẹ̀rọ ayélujára náà ni ó ti lọ́ọ́ máa ṣe ààrẹ tiẹ̀. Ó ní kí wọ́n wo iṣẹ́ takuntakun táàrí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe yàtọ̀ sí bí Òbí ṣe ṣe ńgbà tó ṣe gómìnà ní ìpínlẹ̀ rẹ̀. Ó ní kí wọ́n wò ó nígbà tó ń ṣe gómìnà gbogbo nǹkan ló mọ̀ dorí kodo tí gbogbo rẹ̀ polúkúrú musu. Ó ní kò sí ìdàgbàsókè olóòkan tó mọ̀ wáyé ní ìpínlẹ̀ tó ti ṣe gómìnà o. Ó ní gbogbo bẹni jẹ̀sín ti ń wáyé tí ó sì jẹ́ pé gbogbo àwọn kan ní ń pọnmi òkè rútodò tóbi ó sì rí ojútùú kankan sí ńgbà náà tí ń ṣe gómìnà lọ́wọ́. Ó ní sẹ́sìn wá ló wá rò pé bóyá òun ó wàá máa jèrè ọ̀rọ̀ lára ẹni tí ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Akpabio onírọ̀ o, ó ní ìyún ò lè ṣeé ṣe. Ó lóun lè sọ àwọn iṣẹ́ ìdàgbàsókè táàrẹ Bọ́lá Tinubu ti ṣe. Ó ní kí wọ́n wo ọ̀nà ìlú tòun gangan. Ó lọ́nà méjì gbàǹkọ̀gbàǹkọ̀ òun làárẹ̀ mọ̀ ṣe tó jẹ́ pé tó ẹ̀ tí wàá sọ ọ̀nà kan dálábala méjì ń bẹ. Ó ní kí wọ́n wo àwọn ilé ìwòsàn ńláńlá táàrẹ kọ́. Ó ní kí wọ́n wo ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yè koro táàrẹ tún ṣe. Ó ní kí wọ́n wò bó ṣe dàbí bó ṣe tún wá ṣe tó jẹ́ pé òun lòun fọwọ́ sí báwọn èèyàn ṣe ń lọ sí Mẹ́kà àti Jerúsálẹ́mù tí gbogbo nǹkan sì ń dúró rè. Ó ní kí ló wà lọ́wọ́ Òbí tó fẹ́ fi máa sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé òun bó ń ṣe wàyí o òun lòun lè tún Nàìjíríà ṣe. Ó ní rọ́ pátápátá òfurufú jágàdo mọ̀ gbogbo nǹkan tóbi máa ń sọ fáwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má dá lóhùn o. Ó ní gbogbo ìgbà tóbi bá ti dúró wájú àwọn kan tó bá ti lóhùn ó sọ̀rọ̀. Ó ní kẹ́nì kó náwó ẹ̀ sí kìsìmìsà. Ó ní ǹjẹ́ ti lọ to ẹgbẹ́ òṣèlú tí yẹn ẹgbẹ́ òṣèlú Labour Party. Ó ní wọn ó rí wípé kò ní lè rọ̀rọ̀ kankan sọ mọ́ nítorí wípé gbogbo bó ṣe ń sáré sọ̀rọ̀ káàkiri yìí torí pé wọn ò ti fún ní ọkọ́ ni kó lè roko sọ̀rọ̀ ara rẹ̀ o. Ó ní ó kàn fi kan ra ìtàmájé ni kó yé ba orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́. Òbí tóun ló ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ níbi tó ti sọ̀rọ̀ lórí ipò torílẹ̀-èdè Nàìjíríà wà báyìí lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò kan tí wọ́n gbé kalẹ̀ nírántí bàbá àgbà ìyún Edwin Clark tó dolóògbé ń jọ́sí kọ́lọ́ ń dẹlẹ̀ fèèyàn rẹ̀. Ibẹ̀ lòbí mà ti sọ̀rọ̀ o tó ti sọ wípé kí ẹ ń wo gbogbo ọ̀wọ́n gbogbo epo bẹntiró lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tó dé dúró yìí táwọn èèyàn sì wá dákẹ́ tí wọn ò lè sọ̀rọ̀ tó ló dàbí pé ọ̀lẹ àwọn ọmọ Nàìjíríà mọ̀ ń kẹ́síkò ọ̀lẹ ni wọ́n o pé láyé ìgbà tí ààrẹ Jonathan wà ń bẹ̀ ìyún lọ́dún 2012 tépo kan rọra ń gbọ́ wọn olórí kékeré ó lè ṣe làwọn èèyàn mọ̀ wọ́jà títì tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn jákèjádò Nàìjíríà ó ní ṣùgbọ́n báyìí ó ní kí ló wá ṣe àwọn èèyàn tó wá dàbí pé wọ́n ti wá di páíkó tí wọn ò tiẹ̀ wá lè jáde mọ́ tí wọ́n ti wá di ọ̀lẹ tí wọ́n ti di ọmọ òjò. Kì í ṣe Akpabio nìkan ló sọ̀rọ̀ sí Òbí látàrí ọ̀rọ̀ tó sọ yìí o. Gómìnà ìpínlẹ̀ Ẹdó ìyún gómìnà Monday Okpebholo òun náà ló ti kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu gómìnà lu Peter Obi lórí ọ̀rọ̀ tó sọ wípé Peter Obi òun gan ó ń dá fíàgàn sílẹ̀ tó sì jẹ́ wípé òun kò lè ṣe adarí rere gẹ́gẹ́ bí èèyàn rere nítorí wípé àwọn tó máa ń sọ ohun bí ìgbà téèyàn bá ń tàbùkù èèyàn ni tó sì jẹ́ wípé kò tọ́ kò yẹ kò sì láǹfààní o láti máa jábọ́ lẹ́nu àgbàlagbà. Ó ní Peter Obi torí ipò sáfẹ́ di ààrẹ lọ́nàkọnà ló fi wá di pé gbogbo òṣòro báyìí ni ó máa lóun lójútùú sí gbogbo nǹkan tó bá ti sọ báyìí náà ni ó máa dá sí. Wọ́n ní Peter Obi kò sẹ́nu rẹ̀ ń déédéé síbi ni o. Ọ̀rọ̀ tí Akpabio àti Okpebholo sọ yìí ẹ lọ wò ó lójú ewé keje ìwé ìròyìn Punch láàárọ̀ tòní kẹ́ lọ gba chéǹjì rẹ̀ ń bẹ̀. ọ̀rọ̀ ẹ lápọ̀dọ̀ tèmi jẹ́ sáré ṣẹ́rí lọ sí ìpínlẹ̀ Kogi lásìkò ilé tí a wà yìí wọ́n ní àjọ ilé tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kogi èèyàn ní JSC wọ́n ní òun náà ti ṣe bẹ́ẹ̀ náà ti pàṣẹ ní kànmọ́nkíá lásìkò ilé tí a wà yìí wípé kí ẹnìkan ilé tó kọ rẹ̀ ń jẹ́ Àlìmẹ́rù Adékúnlé Bámidélé kó lọ ṣe bẹ́ẹ̀ fẹ̀yìntì lọ́ranyàn èèyàn gẹ́gẹ́ bí onídàájọ́ èèyàn nílé ẹjọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní kí ni arákùnrin Bámidélé Adékúnlé tó jẹ́ onídàájọ́ yìí kí ló ṣe gan wọ́n ní òun náà ni àwọn tó jẹ́ alákòóso èèyàn fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní wọ́n ṣe ìpàdé kan èèyàn lọ́jọ́ ajé Monday èèyàn ọjọ́ 5 oṣù 5 lọ́dún 2025 tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi kò pé ẹja fọ̀rọ̀ yìí sí kùnà títí di ọjọ́ òní tí a fi kíní ọ̀hún léde wọ́n ní nínú ìpàdé ilé ìtì
wọ́n ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógóje eléyìí tó ti ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti bẹ́ẹ̀ sọ di mímọ̀ tán fẹnu ọ̀rọ̀ kò yí pé ẹja ní kó lọ́ọ́ fẹ̀yìntì ìyún lọ́ranyàn ní ìpínlẹ̀ Kogi. wọ́n ní onídàájọ́ ọ̀hún òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà fi ẹ̀sùn kàn pé ó ra lé kan ni ó ra lé kí wá ní ẹ̀sùn tó ń bẹ nínú pé kéèyàn ò ṣe bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ kó sì ṣe bẹ́ẹ̀ kó ra lé. wọ́n ní ihun tó jẹ́ àkòrí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn nù. wọ́n ní látàrí bí ó ti ra lé yìí òun tí onílé ṣe bẹ́ẹ̀ tó kó ìwé ilé fún un wípé ilé tẹ́ ra ìwé rẹ̀ rèé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú rẹ̀ rèé. wọ́n ní onítọ̀hún ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kọ̀ láti san gbogbo owó ilé tí wọ́n jọ ṣàdéhùn pé òun ó ra lé tó sì bẹ́ẹ̀ tó lọ san àbọ̀ nínú rẹ̀. wọ́n ní kìíní ọ̀hún òun náà ló fa ẹ̀sùn ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kàn onídàájọ́ ọ̀hún kí kìíní ọ̀hún kó tó di wípé onídàájọ́ Akíndélé Adékúnlé Bámidélé yóò ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ ba ojú ilé ẹjọ́ jẹ́ káàkiri ní ìgboro ayé pé ìbáwọn tó ń ṣe òfin òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ń tọ́jú òfin mọ́lẹ̀ yìí. wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní kàn ń pa òun náà ṣe fún arákùnrin ọ̀hún pé kó lọ́ọ́ fẹ̀yìntì lọ́ranyàn wípé ohun tó ṣe tó ní ẹ̀ka tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. wọ́n ní bákan náà òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà sọ fún ẹni tí í ṣe májísírèètì Tàmínú Muhammed wípé kóun náà ṣe bẹ́ẹ̀ kó lọ rọ́kún nílé ìyún fún sáà àti àsìkò ọdún méjì kó sì mọ́ ṣe iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ òfin kan tàbí iṣẹ́ ìgbẹ́jọ́rò kan tàbí iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ilé ẹjọ́ kankan ìyún fún sáà ọdún méjì látàrí kíni látàrí wípé òun náà ṣe bẹ́ẹ̀ ó jẹ̀bi àwọn ẹ̀sùn kan eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kàn án wípé ó lọ ń ṣe bẹ́ẹ̀ gbé àṣẹ ilé ẹjọ́ kalẹ̀ láì ṣe bẹ́ẹ̀ láì gbọ́ nípa ọ̀dọ̀ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn tàbí ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fẹ̀sùn kàn ni onìkan náà ló ṣe bẹ́ẹ̀ ló gbọ́ ẹjọ́ lọ́wọ́ rẹ̀ tó sì gbé ìdájọ́ kalẹ̀ pé ìdájọ́ mi rèé láì ṣe bẹ́ẹ̀ láì gbọ́ lọ́dọ̀ ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún kàn. wọ́n ní ẹ̀ṣẹ̀ eléyìí tí májísírèètì Tàmínú Muhammed eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣẹ̀ ní tiẹ̀ nu. wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀ sọ́wọ́ wájú wọ́n ní gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ mìíràn ní ilé ẹjọ́ ọ̀hún òun náà rí gẹ́gẹ́ bíi wípé kíní yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó. wọ́n ní ẹ kàn fẹ́ ṣe bẹ́ẹ̀ kó ba àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tó wà lẹ́yìn yẹn ni. wọ́n ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀ sọ́wọ́ wájú wọ́n ní ẹnìkan ilé tó jẹ́ májísírèètì Abdullahi Musa Mufa àti ọ̀gbẹ́ni Yunusa Medugo àti Deborah O Ebiloma àti Anuyi Safiya Oyiza. wọ́n ní gbogbo wọn pátá òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni pé ẹ lọ gbélé yẹn èèyàn fún sáà àti àsìkò kan eléyìí tí àwọn ò fi ṣe bẹ́ẹ̀ tí àwọn ò fi ṣe ìwádìí lórí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn yẹn. ṣùgbọ́n a rí kinní yìí gẹ́gẹ́ bí tí ò nẹ́sẹ̀ ńlẹ̀ lásìkò yìí ṣùgbọ́n ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìbániwí ìyẹn nínú àjọ tó ń rí sí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kogi àwọn ò ṣe ìwádìí lórí gbogbo tó fi ẹ̀sùn rẹ̀ kàn yẹn tó kó má lọ jẹ́ pé àkóbá òun náà ní kinní ọ̀hún òun ló jẹ́. nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún fi ọ̀rọ̀ òun tẹ̀ sọ́wọ́ wájú wọn ni ẹni tó jẹ́ akọ̀wé ìyẹn fún ìgbìmọ̀ ọ̀hún Dr. Tanko Muhammed wọn ni ó fi kinní ọ̀hún léde pé àwọn ti gbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣèwádìí lórí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn yé. wọn ni ìgbìmọ̀ ẹlẹ́nu 6 òun náà ni ó mọ̀ rí ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó sì jẹ́ pé kinní ọ̀hún tó bá ilé ṣe bẹ́ẹ̀ tó bá ilé já mọ́ wọn lórí pé àjẹ́ ìwà ìbàjẹ́ ilé tí wọ́n ní wọ́n wùyé ó ṣe bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn náà wọ́n kinní ọ̀hún fún wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fún òun májísírèètì Tàmínú tiẹ̀ pé kó lọ rọ́kùn nílé fún ọdún méjì àwọn náà ò ṣe bẹ́ẹ̀ wọ́n bá wọn fi tèpù rúùlù wọ́n bá wọn fọpá àwọn pé ọjọ́ tí ó bá ṣe bẹ́ẹ̀ tí kinní ọ̀hún bá bọ́ sí òun náà ni wọ́n lọ fi rọ́kùn nílé. nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kinní ọ̀hún jáde wọ́n ní ìgbìmọ̀ ọ̀hún òun náà ni ẹni tó jẹ́ onídàájọ́ àgbà ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ìyàn Muzuideen Abdullahi Sani òun náà ló léwájú ìgbìmọ̀ ilé tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ ẹlẹ́ni 6 láti ṣèwádìí lórí ẹ̀sùn ilé tí wọ́n fi kan àwọn onítọ̀hún nílé ẹjọ́ ní ìpínlẹ̀ Kogi. ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Daily Post òun ló wà lóòrọ̀ tòní. ò jẹ́ sáré múlẹ̀ pápápá bí àwo bàbá sọ̀nà kó tó ní bámọ̀ dágbére lórí ìròyìn Agogo Ọba láàárọ̀ tòní o. níbi tí àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn igun wo wa nù. àwọn igun Congress for Progressive Change CPC tí wọ́n kóra wọn jọpọ̀ tí wọ́n ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ACN níjó ní tí gbogbo wọn fi wá lẹ̀ papọ̀ tán dìpọ̀ tán rọ̀pọ̀ tán wá sọ̀rọ̀ àwọn di All Progressives Congress mọ́ ni o. àwọn igun ọ̀hún òní ọmọ kóra wọn jọ náà láwọn ti tàǹdà gidigba báyìí o táwọn sì dúró lẹ́yìn ẹni tí ń lo dáúlà ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ o Bọ́lá Ahmed Tinubu ń láwọn dúró tì í gbágbágbá ni nínú èròǹgbà rẹ̀ láti díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí fún sáà kejì
nínú ọdún 2027 o ẹni tó jẹ́ agbẹnusọ àwọn gun yìí èyún gómìnà ìpínlẹ̀ Nasarawa nígbà kan rí sẹ́nitọ́ Umaru Tanko Almakura òun ló mọ̀ sọ ọ̀rọ̀ yìí jáde gbàǹgbàǹgbà o fún àwọn oníròyìn gbọ́ lórúkọ ẹgbẹ́ àwọn gun ọ̀hún ìyún CPC ó ní gbogbo àwọn mọ̀ ṣe tán àwọn ti dúró táwọn ò sì ní bẹ́ẹ̀nì kankan darapọ̀ mọ́gun kankan láti mọ gúnyan eérú roka èèpẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 o ṣé tẹ́lẹ̀ rí tẹ̀ bá gbàgbé òun làwọn kan ni wọ́n ti kọ́kọ́ sọ ọ́ jáde gbàǹgbàǹgbà nù ìwé ìròyìn káàkiri wípé ó dàbí pé egun ti CPC nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n mọ̀ ti ṣetán o láti lọ darapọ̀ mọ ẹgbẹ́ òṣèlú SDP pẹ̀lú ẹni tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan rí Malam Nasiru El-Rufai bí wọ́n ṣe wá sọ ọ́ tẹ́lẹ̀ wọ́n wá sọ wípé ó dáa náà báwọn El-Rufai ṣe ń lọ sẹ́gbẹ́ òṣèlú Social Democratic Party yìí wọ́n sọ pé àwọn kan ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ti igun CPC tó dàbí pé àwọn náà fẹ́ tẹ̀lé o ṣùgbọ́n báyìí Tanko Almakura mọ̀ ti sọ̀rọ̀ jáde o wípé irọ́ pátápátá láyé òfurudagado ni wípé àwọn ò tẹ̀lé ẹnì kankan lọ síbi kankan o nítorí wípé àwọn ti gbẹ́ níwà àwọn wá takú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC o wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń lo ìdá àṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí tá ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì ń lo ìṣàkóso rẹ̀ wọ́n ní ẹgbẹ́ yìí kò mọ̀ tí ì ṣe ẹ̀ṣẹ̀ kankan tó ṣe àwọn o tí kò sì sí ìdí kankan táwọn oníròyìn kan kó wàá máa gbé káàkiri wípé àwọn ṣetán láti fẹ́ gbé ọ̀hún lẹ̀ wọ́n ní rọ́ ni o wọ́n ní wẹ̀yìn rẹ wò bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò òun lórin táwọn ń kọ báyìí fààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú náà rẹ̀ lọ́dún 2027 ìròyìn yìí ó lọ fàáfàá ojú ewé 4 ìwé ìròyìn Nigerian Tribune ńlẹ̀ ti lọ lé bá làárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ já mọ̀ ṣẹnu déédéé síbi níbi tá a bá kìíní ìdè lóòrọ̀ tòní torí pé táwọn bá ti láǹfààní àti dìde òun náà ní ẹ̀dá of sport yóò mọ̀ gorí agbágbé láti fún wa ní àwọn òròyìn láti já wa sí ló bó ṣe ń lọ lágbọn eré ìdárayá èèyàn jákèjádò àgbáńlá ayé títí ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní àti pàdé àwọn akẹ́ àti akẹgbẹ́ wa lórí ìròyìn agogo ọba níkànnì ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ òun ló kọ tèmi Ọlánrewájú òun ní bàbá tó bẹ̀ lọ́mọ ọ̀nkùtì tó ní ṣúgà ló ń dágbére fún yín pé ire ayọ̀ àlàáfíà ni ó mọ̀ wà lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀. àmì àṣẹ Èdùmàrè Oyèdèjì Olúdayọ̀ ló kọ tèmi akéwèjẹ pírẹsẹńtà títí ọ̀la tátùmọ̀ pàdé lórí ìròyìn agogo ọba àwọn ò mọ̀ sọ pé.